الحمد لله الذي تواضع كل شيء لعظمته. الحمد لله الذي استسلم كل شيء لقدرته. الحمد لله الذي ذل كل شيء لعزته. الحمد لله الذي خضع كل شيء لملكه. الحمد لله الذي أرسل محمدا صلى الله عليه وسلم شفيعا لأمته. الحمد لله ثم الحمد لله. الحمد لله الذي تواضع كل شيء لعظمته. الحمد لله الذي استسلم كل شيء لقدرته. الحمد لله الذي ذل كل شيء لعزته. الحمد لله الذي خضع كل شيء لملكه. الحمد لله الذي أرسل محمدا صلى الله عليه وسلم شفيعا لأمته. الحمد لله ثم الحمد لله. الحمد لله الذي تواضع كل شيء لعظمته. الحمد لله الذي استسلم كل شيء لقدرته. الحمد لله الذي ذل كل شيء لعزته. الحمد لله الذي خضع كل شيء لملكه. الحمد لله الذي أرسل محمدا صلى الله عليه وسلم شفيعا لأمته. الحمد لله ثم الحمد لله. الحمد لله الذي تواضع كل شيء لعظمته. الحمد لله الذي استسلم كل شيء لقدرته. الحمد لله الذي ذل كل شيء لعزته. الحمد لله الذي خضع كل شيء لملكه. الحمد لله الذي أرسل محمدا صلى الله عليه وسلم شفيعا لأمته. الحمد لله ثم الحمد لله. الحمد لله الذي تواضع كل شيء لعظمته. الحمد لله الذي استسلم كل شيء لقدرته. الحمد لله. بسم الله والحمد لله الصلاة والسلام على رسول الله. السلام عليكم ورحمة الله وبركاته. Mo kí gbogbo ẹ̀yin ọmọ ìyá wa ní kíkí ti Islam. Wá káàbọ̀ sí ìkànnì Taalim TV ní àárọ̀ òní. Àárọ̀ òní ni àárọ̀ ọjọ́ Sábtì. Àárọ̀ ọjọ́ Sábtì. Déètì òní ni ọjọ́ 14 oṣù kọkànlá oṣù Dhulikọ́ádà ọdún 1444. Mo
kí wa káàbọ̀ sí orí ètò wa ní àárọ̀ òní. Ohun tí ó máa jẹ́ àkórí ọ̀rọ̀ wa òun ni mo pè ní kan fèyí kọ́gbọ́n, kan fèyí kọ́gbọ́n fún gbogbo ẹ̀yin agbọ̀rọ̀dùn, fún gbogbo ẹ̀yin agbọ̀rọ̀dùn lórí ìkọ̀sílẹ̀ àdìtú. Ìtàn fèyí kọ́gbọ́n fún gbogbo ẹ̀yin agbọ̀rọ̀dùn lórí ìkọ̀sílẹ̀ àdìtú. Lórí àwọn ìdánilẹ́kọ̀ọ́ tí mo pè ní ọ̀rọ̀ ìfẹ́, nínú àwọn ẹ́písòdù tí ó ti síwájú nígbà tí mò ń ṣàlàyé nípa ọ̀rọ̀ ìkọ̀sílẹ̀, mo jẹ́ kó yé wa wípé àwọn ìkọ̀sílẹ̀ kan ń bẹ tó jẹ́ àdìtú fún ọ̀pọ̀ ènìyàn, tó jẹ́ pé ohun tí ó ń bí ìkọ̀sílẹ̀ náà àdìtú ni. Allah subhanahu wa ta'ala, ọba tí kò ṣẹ́kù síbì kankan nínú ìmọ̀, òun náà ni ọba tó mọ pàápàá okùnfà rẹ̀. Lẹ́yìn náà, a tún lè wá rí àwọn èèyàn péréte, òǹkà èèyàn péréte kan tí yóò yé díẹ̀, tí ó mọ̀ nípa ẹ̀ díẹ̀, níbi tí ogunlọ́gọ̀ àwọn èèyàn tí wọn ò tiẹ̀ ti ní mọ̀ nǹkan kan nípa rẹ̀. Ohun tí máa ń ṣe ni ní kàyéfì ni pé àwọn tí ò mọ̀ nǹkan kan nípa rẹ̀, àwọn gan ni wọ́n máa ń tojú bọ ọ̀rọ̀ náà jùlọ. Wọ́n á tojú bọ̀ ọ́, wọ́n á tọwọ́ bọ̀ ọ́, wọ́n á tẹsẹ̀ bọ̀ ọ́, wọ́n á gbé gbogbo ara wọn wọnú ẹ̀ bí ẹni wípé wọ́n rí àárín lọ́kọ-láya tí ìkọ̀sílẹ̀ náà wáyé láàrin wọn, bí ẹni wípé àárín àwọn méjèèjì ni wọ́n wà nínú kọ̀rọ̀ yàrá wọn. Gbogbo ẹni tó bá ń ṣe bẹ́ẹ̀ kó lọ kíyèsára, nítorí wípé àwọn ìkọ̀sílẹ̀ àdìtú ó mọ̀ lágbára púpọ̀, ó lágbára púpọ̀. Ẹni tó bá sì ti ní ìrírí ayé tí ò ṣeé jà níyàn, pàápàá jùlọ olùmọ̀ ẹ̀sìn, àáfẹ́ ẹ̀sìn, tí ó máa ṣẹ́rí ọ̀rọ̀ sí kí ni Allah sọ, kí ni Ànábì wí sallallahu alayhi wa sallam, lórí àgbọ́yé àwọn asálàfù sọ́ọ̀lẹ̀ rahimahumullahu ajma'in. Àwọn ni wọ́n máa ń gbọ́ àgbọ́yé irú bẹ́ẹ̀ dáadáa. Ṣé wá rí ẹ̀yin pọ́pílìkì, ẹ̀yin awam, ìbá dáa fún yín kẹ́ ẹ mójútó ọ̀rọ̀ ayé ara yín. Ìbá sunwọ̀n fún yín kẹ́ ẹ dojúkọ báwo lẹ́ ṣe rúlà lọ́jọ́ àlìkìyámà. Ṣùgbọ́n ẹlòmíì lọ́jọ́ àlìkìyámà, ọ̀rọ̀ ọkọ àti ìyàwó tó dá sí òní ó fi san, òní ó ṣe sábàbí tó fi já sí pé yálà ọkọ yálà ìyàwó yóò sì gba àwọn ládà irun rẹ̀ lọ.
yóò gba ládàá àwẹ̀ rẹ̀ lọ lọ́wọ́ rẹ̀, yóò gba ládàá ìtọrẹ àánú rẹ̀ àti ọ̀pọ̀lọpọ̀ dáadáa tó bá gbélé ayé ṣe, torí pé ọ̀rọ̀ ẹyọ kan tó o bá sọ lódì nípa ìkọ̀sílẹ̀ àdìtú, gbèsè ni gbèsè ni ní ọjọ́ àlìkìyámà, gbèsè ńlá ni. Àmọ́ torí pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kàn mọ́ ń gbálìkìyámà ni, débẹ̀ rí, ẹ̀kàn mọ́ ń gbọ́ ọ̀rọ̀ iná ni, débẹ̀ rí, ẹ̀kàn mọ́ ń gbọ́ wípé a fi iṣẹ́ rere wa a fi san gbèsè lọ́rùn, ẹ̀rẹ́ ń tó ṣẹlẹ̀ sí rí. Allahu Akbar. Lẹ fi ń dá sí àwọn ọ̀rọ̀ tí ó kàn yín, tó fi ágá sí wípé orí social media ọ̀kan nínú nǹkan tí ń ṣẹlẹ̀ ń bẹ̀ táwọn èèyàn ń tara rẹ̀ kọsẹ̀, tẹ́lómi ó tara ẹ̀ wọná, òun ni kó dá ọkọ láre, kó dá ọkọ lẹ́bi tàbí kó dá láre lórí irọ́, kó dá ìyàwó láre tàbí kó dá lẹ́bi lórí irọ́. Mo fẹ́ fi ìtàn yìí kọ́ yín ní ẹ̀kọ́. Ìtàn gbáǹkọ méjì tàbí mẹ́ta ni màá sọ, ṣùgbọ́n lónìí ẹyọ kan péré ni màá sọ, insha Allah. Ẹyọ kan péré òun ni màá sọ, kẹ́ ẹ lè ronú pìwàdà, kẹ́ ẹ má hanra yín léèmọ̀, kẹ́ ẹ má bàa kó bára yín. Ó ń bẹ nínú àwọn tó dá sí ọ̀rọ̀ tọkọ-tìyàwó tí ìkọ̀sílẹ̀ wáyé láàrin wọn ní ọ̀nà àdìtú, tó jẹ́ pé nílé ayé yìí náà ni òdodo ti hàn sí, yóò sì túbá. Ṣùgbọ́n pọ̀lọpọ̀ lòdodo ò ní hàn sí, tó ga sí pé ọjọ́ tí ò ní sí túbá, òun ni ọjọ́ tí yóò di wàhálà sí lọ́rùn. Ẹ̀yin ènìyàn mi, mo nífẹ̀ẹ́ yín púpọ̀, tẹ́ ẹ sì rí bẹ́ẹ̀ ṣe ń wò mí yìí. Àwọn dáadáa tí Allah ṣe nínú ayé mi ó pọ̀ débi pé èmi ò lè kà á tán. Nínú dáadáa náà ni wípé èmi kì í sí níbi irọ́, èmi kì í sí níbi àbòsí. Bẹ́ẹ̀ ni, torí wípé mo ké e fún ara mi, wọ́n kọ́ mi, ó yé mi wípé tó bá dọjọ́ àlìkìyámà a fi iṣẹ́ rere wa a fi san gbèsè. Èmi ò wá fẹ́ fi ìwọ̀nba iṣẹ́ rere tí mo bá ṣe, èmi ò fẹ́ fi san gbèsè lọ́jọ́ àlìkìyámà. Kí eléyìí máa jẹ́ ìfáàrà àkọ́kọ́. Ìfáàrà ẹlẹ́ẹ̀kejì, ìtàn tí mo fẹ́ sọ yìí, àwọn tí wọ́n lè jẹ́rìí sítàn náà a ní ṣaláìrí wọn lórí social media, a ní ṣaláìrí wọn táwọn náà mọ wù mí báyìí. Mo wá bẹ̀ yín torí Allah, tí mo bá ti ń sọ ìtàn yìí lọ, òfin kan dè mí o, òfin tó dè mí yẹn ó di ẹ̀yin náà o. Kí ni àwọn òfin náà? Ẹ má rán mi létí ohun tí mo bá gbàgbé láti sọ. Tẹ́yin bá lérò wípé ẹ fẹ́ rán mi létí, tẹ́ bá fi lè táìpù ẹ̀pẹ́rẹ́, àṣírí tí mo fẹ́ bo àwọn ẹni ìtàn náà, ẹ ti jẹ́ káṣírí ó tú. Number 2, àwọn ìlú ìtàn tí mo fẹ́ sọ yìí, ọkàn ìlú 1, 3, ọkàn ìlú 3 ní ilẹ̀ Yorùbá. Màá dá àwọn ìlú yẹn pè, mo máa dá pè. Ìlú àkọ́kọ́, ìlú kejì, kẹta, èdè tí màá lò fún un. Bẹ́ẹ̀ náà ló kan àwọn àfáà tá a mọ̀
nínú ìlú. Ẹ dákun, ẹ̀yin tẹ́ ẹ mọ̀ nípa ìtàn yìí, mo fi Allah bẹ̀ yín, ẹ má dárúkọ àáfàá kankan. Màá máa dà àwọn àáfàá yẹn pé àáfàá àkọ́kọ́, àáfàá kejì, àáfàá kẹta. Mo fi Allah, mo fi bẹ̀ yín. Pàápàá jùlọ ẹ̀yin akẹ́kọ̀ọ́ mi tẹ́ wà pẹ̀lú mi lórí program tí ìtàn yìí ṣojú yín. Mo fi Allah bẹ̀ yín, torí pé ọ̀rọ̀ tí ń polóko lẹ́kún ni àparò fi ṣe ẹ̀rìnrín. Mo fẹ́ bo gbogbo àwọn tọ́rọ̀ náà kàn, mo fẹ́ bò wọ́n láṣìírí. Ìwọ tó bá wá títàn yìí ṣojú rẹ, ó ṣe ṣojú mi, dákun màánú. Má jẹ́ ń rí ọkọ táìpì orúkọ àáfàá kankan o. Mo fi Allah bẹ̀ ọ́ o. Má dárúkọ ìlú kankan o. Mo fi Allah bẹ̀ ọ́. Ìtàn yìí ó kó ìlú mẹ́ta. Bẹ́ẹ̀ ni, ó kó ìlú mẹ́ta, ìlú mẹ́rin. Ó kó ìlú mẹ́rin sínú nílẹ̀ Yorùbá yìí. Ó wá kó orílẹ̀-èdè méjì sínú. Ó kó orílẹ̀-èdè àbí orílẹ̀-èdè mẹ́ta ló kó sínú. Ìlú mẹ́rin, orílẹ̀-èdè mẹ́ta ló kó sínú. So màá kàn mọ̀ pé àwọn ìlú yìí ní ìlú àkọ́kọ́, orílẹ̀-èdè àkọ́kọ́. Ẹ dákun torí Allah. Mo bẹ̀ yín ni o, ẹ̀yin tẹ́ ẹ mọ̀ nípa ìtàn yìí, tá a jọ wà lórí ètò, mo fi Allah bẹ̀ yín. Mi ò rán yín níṣẹ́ kẹ́ ẹ rán mi létí nǹkan kan. Pé Abu, ẹ mọ̀ ti gbàgbé eléyìí, èyàn fi ilẹ̀. Ohun tí ó ṣe wá láǹfààní tá a fi kọ́gbọ́n, Allah ò ní jẹ́ kí n gbàgbé ẹ̀ lórí ìtàn tí mo fẹ́ sọ yìí. Kódà ó súnmọ́ kí ẹni ìtàn jùlọ, ẹni tí ìtàn ìgbèrú jùlọ, ó wà pẹ̀lú mi lórí program. Ẹ dákun torí Allah. Mi ò ní fẹ́ ẹkún tó ti lọ ó tún padà wá. Mi ò ní fẹ́ ìbànújẹ́ tó ti lọ nínú ayé onítọ̀hún ó tún padà wá. Ṣùgbọ́n ó di dandan fún mi kí n fi ìtàn yìí kọ́ ayé lẹ́kọ̀ọ́ nítorí ọ̀rọ̀ Mansura Babatunde. Ó di dandan fún mi kí n fi ọ̀rọ̀ yìí kọ́ ayé lẹ́kọ̀ọ́ nítorí ọ̀rọ̀ àwọn agbọ̀rọ̀dùn Mansura Babatunde. Mo bẹ̀ Allah subhanahu wa ta'ala, ibikíbi tí Mansura Babatunde bá wà, kí Allah bá mi tún ọ̀rọ̀ rẹ̀ ṣe sí dáadáa. Ẹni tí a fẹ́ ó kú, a ní fẹ́ kó rùn. Ẹni tí a fẹ́ kó rùn, a ní fẹ́ ó kú. Ohun tí ń jẹ́ ìbànújẹ́ fún àwọn mọ̀lẹ́bí Mansura lórí Mansura, mo bẹ̀ Allah, kí Allah kó bá ní sọ di ayọ̀ àti ìdùnnú. Ohun tí ń jẹ́ ìbànújẹ́ fún àwọn ẹbí Adépọ̀jù lórí ọ̀rọ̀ Mansura, lórí ọ̀rọ̀ broda Mubarak, Allah, mo bẹ̀ ọ́, ìwọ lọ́ba lágbára o, dákun bá mi sọ di ayọ̀ àti ìdùnnú. Wo ọlá àníyàn rere tí mo ní sí fámìlì méjèèjì. Ẹ̀yin agbọ̀rọ̀dùn Mansura, Allahu Akbar. Ẹ súnmọ́ tòsí, ibikíbi tẹ́ ẹ bá wà, ẹ súnmọ́ tòsí. Ẹ wá kẹ́kọ̀ọ́. Wá kẹ́kọ̀ọ́.
ìkọ̀sílẹ̀ àdìtú ó ṣòro ó tú. Ẹ jẹ́ n bọ́ sí ojú ọpọ́n ìtàn náà. Allahu Akbar. Ọlọ́run tọ́ ahọ́n mi sọ́nà o. Àwọn ẹni tí mi ò fẹ́ dárúkọ, má jẹ́ n ṣèṣì dárúkọ wọn o. Ìlú tí mi ò fẹ́ dárúkọ, má jẹ́ kí n ṣèṣì dárúkọ rẹ̀ o. Oore, àǹfààní, maslaha tó wà rọ́jíhà, àǹfààní tó gbéwọ̀n jùlọ nínú ọ̀rọ̀ yìí, bá mi fi ṣe gbogbo ẹnikẹ́ni tó bá láǹfààní àti gbọ́ mi, bá mi fi ṣe wọ́n láǹfààní. Ọlá yìí jẹ́ ọ̀kan ṣoṣo rẹ̀. Kí ló ṣẹlẹ̀? Ohun tó ṣẹlẹ̀ rèé o. Ìlú kan bẹ ní ilẹ̀ Yorùbá tó jẹ́ ìlú tí màá pè ní ìlú àkọ́kọ́ lórí ọ̀rọ̀ yìí. Nínú ìlú náà, àáfàá kan wà níbẹ̀. Àáfàá yẹn, àwọn èèyàn máa ń rí nírí pé ó le. Wọ́n máa ń rí àáfàá yẹn nírí pé ó le. Ìdí tí wọ́n fi máa ń rí àáfàá yẹn nírí kó le ni wípé ìfẹ́ bá àwọn oníbídíà ṣe. Ìfẹ́ bá àwọn oníbídíà ṣe àṣepọ̀ ju kó pè wọ́n sákìyèsí, kó ṣe wáàsí fún wọn, kó mú ọ̀rọ̀ dé ògóńgó fún wọn. Àáfàá yìí gbajúmọ̀ pẹ̀lú ẹ̀. Bákan náà, ìdí kejì tí wọ́n tún fi rí pé àáfàá yìí tún le, ó ní wípé àwọn tí wọ́n jẹ́ onísúnà tí wọ́n ń ṣe yọ́bọyọ̀bọ, àáfàá yìí tún máa ń kọ̀ fún wọn pé ẹ yéé ṣe yọ́bọyọ̀bọ mọ́. Tẹ́ bá fẹ́ jẹ́ onísúnà, ẹ jẹ́ onísúnà. Tẹ́ bá sì fẹ́ jẹ́ oníbídíà, ẹ jẹ́ oníbídíà. Ẹ free láti ṣe tó bá wù yín nílé ayé, àmọ́ tó bá dọjọ́ àlèkìyámà, ẹ̀yin kọ́ lẹ máa decide fún Allah. So wọ́n ti lébẹ̀lì àáfàá a pé àáfàá tó le ni. Ṣé wá rí àáfàá tó le yìí? Ó wá ní akẹ́kọ̀ọ́ tí máa ń kọ́ lẹ́kọ̀ọ́ ẹ̀sìn. Ó ní akẹ́kọ̀ọ́ tí máa ń kọ́ ní ẹ̀kọ́ ẹ̀sìn. Nínú nǹkan tí àáfàá yìí máa ń ṣe ni pé ó máa ń ṣe sábàbí à ń wọ́kọ, à ń wáya, à ń wọ́kọ. Ẹni tó bá ń wá ọkọ nínú àwọn mùsùlùmí tó bá wá bá a, yóò gbìyànjú láti bá a ṣètò ọkọ. Ẹni tó bá ń wáya nínú àwọn mùsùlùmí lọ́kùnrin yóò gbìyànjú láti bá a ṣe ètò àwọn wáya. Àáfàá yìí wà ní ìlú àkọ́kọ́. Ọ̀kan nínú àwọn akẹ́kọ̀ọ́ rẹ̀, nígbà tí ó wá fẹ́yàwó, ó wá lọ sí ọ̀dọ̀ bàbá ìyàwó. Bàbá ìyàwó yìí ó jẹ́ ẹni tí Allah bò láṣìírí. Kì í ṣe pé ó lówó tí ayé mọ̀ bíi Dangote, kì í ṣe pé ó lówó lọ́wọ́ tí ayé wa mọ̀ bíi Abíọ́lá, kò sì lówó lọ́wọ́ bíi ààrẹ àná àwa mùsùlùmí Àríṣekọ́lá Àlàó àtẹlòmíì tẹ́tún lè tẹmọ̀ pé àwọn kan bẹ tó gá sí pé àṣírí wọn bò dáadáa tí Allah kó ọ̀rọ̀ jọ fún àmọ́ tá a gbórúkọ wọn. Irú ẹ̀ ni bàbá yìí wà. Nígbà tí arákùnrin
tó jẹ́ akẹ́kọ̀ọ́ fún àáfàá àkọ́kọ́ yìí tó wá lọ bọ́ bàbá yìí pé òun fẹ́ fẹ́yàwó. Bàbá yìí òun sì bímọ tó pọ̀, tẹmọ̀ kí mo láṣìírí ẹ̀ bò, ó bí ọkùnrin ó bí obìnrin tó pọ̀ gan. Bàbá yìí ní kò sí pírọ́blẹ́mù, èwo ló fẹ́ múnú wọn. Ọ̀nà kásì kan wọ́n so yìgì. Lẹ́yìn ọdún kejì, bàbá yìí ń gbúrò dáadáa tí arákùnrin yìí ń ṣe, ó ń gbúrò dáadáa. Bàbá ìyàwó sì mọ arákùnrin yìí pẹ̀lú àáfàá àkọ́kọ́. Ọlọ́run má jẹ́ ń ṣe mistake o. Bàbá ìyàwó yìí ó mọ àáfàá àkọ́kọ́ wípé akẹ́kọ̀ọ́ ni àna òun jẹ́ fún àáfàá àkọ́kọ́. Ní ẹlòmíràn nínú akẹ́kọ̀ọ́ àáfàá àkọ́kọ́ yìí ló bá fi tó àáfàá àkọ́kọ́ létí wípé òun náà fẹ́ fẹ́yàwó. Ṣé wá rí ẹlòmíràn yìí, ó kàn ń gbé ní ìlú àáfàá àkọ́kọ́ ni, ìlú kejì lòun ti wá, ló ti ṣẹ̀ wá. Ìlú kejì ló ti ṣẹ̀ wá. So àmọ́ ó ń gbé ní ìlú àáfàá àkọ́kọ́. Lòun náà bá wá bá àáfàá àkọ́kọ́ wípé ọ̀rọ̀ òun ti kan ìyàwó. Làáfàá àkọ́kọ́ ló bá gbé ọ̀rọ̀ ẹ̀ jáde. Bẹ́ẹ̀ ni arákùnrin tí ó jẹ́ akẹ́kọ̀ọ́ tó kọ́kọ́ fẹ́yàwó ní ọ̀dọ̀ bàbá tá a wí, ta lè pè ní bàbá olówó, ta lè pè ní bàbá olówó. Ìyẹn bá jẹ́ kó di mímọ̀, ó jẹ́ kó di mímọ̀ fún àáfàá àkọ́kọ́ wípé àwọn obìnrin wà ní ibi báyìí o. Báyìí ni àáfàá àkọ́kọ́ àti ọkọ ní bá gbéra lọ sí ọ̀dọ̀ bàbá olówó yìí àtàwọn kan pé amọ̀túbù kàtà sí obìnrin lọ́dọ̀ yín. Bàbá olówó sọ wípé wọ́n pọ̀, wọ́n yapa. Nígbà tá a ti mọ̀ ilé èèyàn rẹ̀, tá a sì mọ̀ pé àwọn tẹ́ ẹ fẹ́ bá fẹ́ yàwó wọn ò yéé kẹ́kọ̀ọ́ ẹ̀sìn lọ́dọ̀ yín, bísímìlà, iye tẹ́ ẹ bá fẹ́ mú ẹ máa mú lọ. Ọmọ ẹni òkú ní rẹwà títí ká fi ṣaya. Bàbá yìí ó wu ọlá pé àwọn tí wọ́n ń fẹ́ mọ òun yìí wọ́n ń kẹ́kọ̀ọ́ ẹ̀sìn, wọ́n ní olùbáwí. Báyìí ni a ṣe fẹ́ ìyàwó fún arákùnrin wa kejì tí mo sọ wípé ó kàn ń gbé ní ìlú àáfàá àkọ́kọ́ ni fún iṣẹ́ òòjọ́ rẹ̀, ọmọ ìlú kejì ni. Tẹ́ẹ̀sì rí bàbá olówó yìí, òun náà nípa ọ̀rọ̀ ìlú, òun náà jẹ́ ọmọ ìlú àáfàá àkọ́kọ́, ṣùgbọ́n ìlú kẹta ló gúnlẹ̀ sí. Gbogbo ọlá tí Allah dá, ìlú kẹta ni ó ti fi ń ṣayé tó sì ń ṣẹ̀sìn. Nígbà tí a wá fẹ́ ìyàwó kejì ní ọ̀dọ̀
bàbá olówó yìí alihamdulilayi ìyàwó òmùsù jẹ gẹ́gẹ́ bí Yorùbá ṣe máa sọ ìyẹn ni pé ìyàwó ó tètè lóyún àmọ́ lásìkò tí ó lóyún yìí tẹ́ rí àwọn wàhálà kan ó wá ń wáyé ó ń ṣẹlẹ̀ láàrin arákùnrin yìí àti ẹlẹ́hàá rẹ̀ ìyẹn ẹnì kejì ni o wàhálà wá ń wáyé nínú ẹ̀kọ́ tí àáfàá àkọ́kọ́ tó sì fi kọ́ àwọn akẹ́kọ̀ọ́ rẹ̀ ni wípé tí wàhálà bá ń ṣẹlẹ̀ láàrin yín òun ó tún máa fi àsìkò lẹ̀ lọ́tọ̀ láti fi yanjú aáwọ̀ àárín lọ́kọláya. àáfàá yìí sì gbajúmọ̀ pẹ̀lú ṣíṣe bẹ́ẹ̀ débi pé àwọn ará àta gan tí wọ́n kàn máa tẹ́tí gbọ́rọ̀ rẹ̀ tí wọ́n máa ṣàǹfààní pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ rẹ̀ àwọn náà máa kóra wọn wá bá àáfàá yìí àfi bíi kóòtù ni jókòó náà máa ń rí lọ́dọ̀ àáfàá àkọ́kọ́. wàhálà wá ń ṣẹlẹ̀ èdè àìyedè ń ṣẹlẹ̀ ìjà ojoojúmọ́ tọ́ asam ṣe àtúnṣe àáfàá àkọ́kọ́ sà ń ṣe àtúnṣe ó sà ń ṣe àtúnṣe ń ṣàtúnṣe títí arábìnrin fi bímọ. nígbà tó bímọ wàhálà yìí ó tún gba ọ̀nà míì wá ọ̀nà wo ló gbà wá ṣàdédé ni ọkọ obìnrin ó wá bá àáfàá àkọ́kọ́ wípé ẹ gbà òun o arábìnrin òun ó ń gbìyànjú láti pa ọmọ òpóǹló tó bí fún òun èdè ni àbí ẹ̀fún àbí tíátà àbí dírámà àwádìí àbàbẹ́ àwa rí wípé àṣé wàhálà tó ń ti ń ṣẹlẹ̀ bọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àṣé kìí ṣe ojú lásán. Aláwọ̀ má jẹ́ kí n dákọ̀ ẹnìkankan o. àáfàá àkọ́kọ́ ó ṣèwádìí ó rí wípé ọ̀rọ̀ yìí kìí ṣojú lásán o. àṣé àlìjànú ń da ọmọbìnrin láàmú ni láàrin òun àti ọkọ rẹ̀ ò fi gún tó fi gá sí pé ojoojúmọ́ wàhálà ní sáà èyí ti rí. màá máa rán àwọn tó bá fẹ́ máa mú kọ́mẹ̀ntì burúkú wá màá tún ìkìlọ̀ yẹn mú wá bí wọ́n bá ti wá gbọ́ràn màá blọ́ọ̀kù wọn. ṣé ẹ sì rí nínú ohun tí Allah ṣe fún àáfàá àkọ́kọ́ ó ní wípé ó tún ní àwọn akẹ́kọ̀ọ́ kan tó ga sí pé akọ́ṣẹ́mọṣẹ́ ni wọ́n nípa rúkúyà. ṣé rí gbogbo ìgbà tí wàhálà àkọ́kọ́ fi bẹ̀rẹ̀ láàrin ọkọ àtìyàwó yìí wọn ò jẹ́ kí etí bàbá olówó tó jẹ́ àna rẹ̀ wọn ò jẹ́ kétí rí ó di sí i.
àwọn náà ń bá ọmọ wọn sọ̀rọ̀. ní kété tọ́rọ̀ di pé arábìnrin sáà ń ṣe akitiyan bí ó ṣe gbẹ̀mí ọmọ, àáfàá àkọ́kọ́ ò jáfira. Ó pa á láṣẹ fún ẹnìkan nínú àwọn onírúkúyà tó jẹ́ akẹ́kọ̀ọ́ rẹ̀ pé ọ̀yá ẹ gbọ́dọ̀ wòran, ẹ máa ṣe rúkúyà fún ọmọbìnrin yìí. nígbà tí wọ́n ń ṣe rúkúyà fún arábìnrin yìí, ó ń react lára ẹ̀, ó ń jà á lára. ìyẹn wá jẹ́ kí àáfàá àkọ́kọ́ tó gbà wípé eléyìí ti tó ní ẹ̀rí láti fi rinlẹ̀ wípé ìjàngbọ̀n tí ń wáyé, wàhálà tí ń wáyé, èdèàìyedè tí ń wáyé láàrin ọkọ àtìyàwó yìí síwájú ó lọ́wọ́ kan ète àlìjọ̀nù nínú. ṣé wá rí àwọn wàhálà yẹn kò jẹ́ kí ọkọ rójú ráàyè lọ ṣiṣẹ́. tó bá sì ṣiṣẹ́ òun náà tálíkà aláò ni. àwọn tó bá ń ṣe rúkúyà yìí wọ́n wá ní àwọn ò ra àwọn àsìbáàbù kan o tí ó máa lò. lọ́kọ bá ní òun ò ní owó lọ́wọ́ o. bàbá ní kò sí ṣíṣe kò sáìṣe. ẹ jẹ́ àáfàá àkọ́kọ́ bá ní ẹ jẹ́ káwọn ó fi tó bàbá ìyàwó létí, ṣe bí ó kúkú lówó lọ́wọ́, ọmọ ẹ̀ sì ni ó ní pírọ́blẹ́mù. pírọ́blẹ́mù tí ò farahàn, ẹ máa di àárín yẹn o. pírọ́blẹ́mù tí ò farahàn nígbà tó wà ní ọlọ́mọge nílé bàbá rẹ̀, àdìtú kan nu o. pírọ́blẹ́mù tí arábìnrin ń padà ń demonstrate yìí, tó exhibit yìí, kò farahàn pàápàá nígbà tó wà lọ́lọ́mọge nílé bàbá rẹ̀ o. ńṣe ni bàbá olówó yìí ló bá ní gbogbo wọ́nranwọ̀nran tẹ́ ẹ sọ pé ọmọ òun ò ṣe bẹ́ẹ̀ rí, kò sí ní tó jọ. àáfàá àkọ́kọ́ bá sọ wípé ẹ̀yin náà wọ́n ká rìkọ́dìn sílẹ̀, wọ́n fi rìkọ́dìn hàn bàbá bọ́mọ rẹ̀ ṣe máa ń react sí rúkúyà. bàbá bá dákẹ́ fẹ́ mú, kò sọ nǹkan kan, kò sọ yẹ́ẹ̀sì, kò sọ nóò. owó tí wọ́n ń retí, táwọn rúkúyà ń retí, wọn ò rí owó. báyìí ni ó bá sú àwọn rúkúyà. ló bá di wípé ẹ̀rù ó máa bá ọkọ láti lọ síbi iṣẹ́ nítorí kí ìyàwó ẹ̀ má bàa pa ọmọ dẹ̀, kó má bàa pa ọmọ sílẹ̀ dé. ó wá dọjọ́ kan, bàbá ìyàwó tó jẹ́ bàbá olówó yìí ó wá tájẹ́ẹ̀tì ọjọ́ ìdánilẹ́kọ̀ọ́ àáfàá àkọ́kọ́. Gbogbo ló yọ pẹ̀lú àwọn méjì kan tó mú lẹ́yìn, pẹ̀lú àníyàn tó burú eléyìí tí ó farahàn nínú ìsọ̀rọ̀ rẹ̀ àti ìṣe rẹ̀. kí ni nǹkan náà? Allahu Akbar. ohun tá a máa rí ni wípé
bàbá yìí dé lọ́gán náà ló bá ń pariwo nínú mọ́sálásí àfa àkọ́kọ́ wípé gbájú ẹ̀ níyín, oníjìbìtì níyín, ẹ sọra yín di ẹni tí ń mú àjẹ́, ẹ sọra yín di ẹni tí ń mú oṣó, gbogbo ayé ni ó gbọ́ àṣírí yín. Òun lérò pé àáfàá gidi nìwọ àáfàá àkọ́kọ́ yìí ni, àṣé ẹ̀ ń dọ́gbọ́n sọ̀rọ̀ ni, ẹ̀ ń tan ayé jẹ ni. Bàbá yìí sá bẹ̀rẹ̀ sí ní da ọ̀rọ̀ lẹ̀. àáfàá àkọ́kọ́ fọwọ́ lẹ́rán. àáfàá onírúkúyà náà ó ń bẹ́ẹ̀ ní ọjọ́ náà lọ́hùn. àmọ́ àáfàá onírúkúyà kò sí láyé mọ́ lónìí, kí Allah bá ní fi ọ̀run kẹ́ ẹ. bàbá ìyàwó náà kò sí láyé mọ́ lónìí, kí Allah bá ní fọ̀run kẹ́ àwọn náà. tọ́ àáfàá àkọ́kọ́ wá wò pé kí la fẹ́ ṣe báyìí o, kí làwọn fẹ́ ṣe báyìí o. àáfàá àkọ́kọ́ ó wá ní ohun tá a ṣe kù, irú ìdọ̀tí tí ó fi yí òun lára yìí, àfi kí àwọn àáfàá ò dá sí i. Meanwhile, bàbá olówó yìí ó jẹ́ ọmọ jàmá kan ní ìlú kẹrin. mo ti dákọ̀ ìlú àkọ́kọ́, mo ti sọ̀rọ̀ kan pé ẹni tó jẹ́ ọkọ yìí ọmọ ìlú kejì ni, ẹni tó jẹ́ bàbá ìyàwó ọmọ ìlú àkọ́kọ́ ni, ṣùgbọ́n ó fi ìlú kẹta ṣe ibùgbé àti iléeṣẹ́ rẹ̀. ọ̀rọ̀ tí wàá kan ìlú kẹrin báyìí. tẹ́rí ní ìlú kẹrin, ibẹ̀ ni wọ́n ti dá jàmá yẹn lẹ̀. jàmá yẹn wá sàn káàkiri ilẹ̀ Yorùbá. jàmá yẹn ó tún nawọ́ jà sí ibo outside orílẹ̀-èdè àkọ́kọ́, débi pé àwọn jàmá yìí lẹ́ẹ̀kan lọ́dún wọ́n máa ń kóra wọn jọ sínú ìlú àkọ́kọ́ tí wọ́n pọ̀ lọ rẹ́gẹ́dẹ́. mo ń ṣe prógámù lọ́wọ́ wáyé sọ̀rọ̀. wọ́n máa ń mú ọjọ́ kan nínú ọdún tí gbogbo ọmọ ẹgbẹ́ máa wá síbẹ̀. ó ní orúkọ kan tí wọ́n máa ń pe àáfàá náà ní ìlú kẹrin tí gbogbo ayé fi mọ̀ wọ́n. àwọn bàbá wa náà, àwọn àfáà àgbà náà, wọn ò sí láyé mọ́ lónìí o. kí Allah kó bá ní oríjì wọn, kó pàṣìṣe wọn rẹ́, kó bá ní yọ́nú sí wọn, kó sì bá ní tún ẹ̀yìn wọn ṣe, kó má jẹ́ kó dàrú. àfáà àkọ́kọ́ ò ṣe méní ṣe méjì, wọ́n bá gbé ẹjọ́ bàbá olówó yìí tó jẹ́ ọ̀kan nínú ọmọ jàmá àfáà àgbà náà, wọ́n bá gbé ẹjọ́ yẹn lọ bá àfáà àgbà yẹn ní ìlú kẹrin. ẹ dákun, ẹ jẹ́ kí n finá sí kinní.
tọ́ wọ́n lọ fi ẹjọ́ sùn àáfàá àgbà ní ìlú kẹrin. Àáfàá àgbà wọ́n pe àwọn àgbààgbà nínú jẹ̀mọ́ náà láti dá sọ̀rọ̀ náà. Ọ̀rọ̀ náà kò níyanjú. Bàbá olówó fárígá, ó ní àníṣe n ò gbà bẹ́ẹ̀ torí pé ńgbà tọmọ òun ń bẹ lọ́dọ̀ òun, àwọn tẹ́ ń sọ pé ń ṣe yìí kò ṣe rí, kìí báyàn jà, kìí tọ́ọ̀yàn, jẹ́jẹ́ ló máa ń lọ títí ó fi wọ ilé ọkọ. Yóò ṣe wá délé ọkọ tán tẹ́ wàá sọ wípé àlìjànú kọlù ú. Bàbá yìí ò gbà o. Òǹkàlùkù darí wálé. Lẹ́yìn ìgbà tí bàbá yìí ò gbà, kí ló ṣẹlẹ̀? Wàhálà yìí wá ń tẹ̀ wájú sí i. Ọ̀rọ̀ wá di ilé ògbà ọ̀nà ògbà fún ọkọ. Ọkọ bá wà nínú ilé kò ní sun àsùnpìyè, tìfura ló ń sùn. Bó ṣe ń wo ara rẹ̀ pé kí arábìnrin mọ́ gún òun lọ́bẹ, bẹ́ẹ̀ náà ni ó tún máa mọ́nítọ̀ ọmọ pé kó má gún ọmọ lọ́bẹ, nítorí wípé wọ́n ti rí instances ibi tó ti fẹ́ rọ ọmọ ní májèlé. Wọ́n ti rí instances ibi tí ó ti fẹ́ ju ọmọ lẹ̀ látòrí òkè. Wọ́n ti rí instances ibi tó ti fẹ́ fi òkúta ńlá fọmọ kékeré lórí. Àmọ́ tí Allahu ṣáà ń kó ọmọ yìí yọ torí pé ọmọ tó wáyé wá ṣe tiẹ̀ ni, ọmọ tó wáyé wá ṣe rere ni. Tọ́ nígbà tí wàhálà yìí pọ̀, ọkọ ò ní owó lọ́wọ́. Àáfàá àkọ́kọ́ ó ṣègbìyànjú tó lè ṣe lọ́dọ̀ ara rẹ̀ fún ìtọ́jú ọmọbìnrin yìí, àmọ́ ó níbi tó ṣe dé. Pàápàá jùlọ nígbà tí bàbá olówó tó tiẹ̀ wá ń bà á lórúkọ jẹ́ pé àáfàá oníjìbìtì ni, kò sí ti ń jẹ́ rúkúyà, kò sí ń jẹ́ pé àlìjànú ń ṣèèyàn, àlìjànú kọlù yàn. Tọ́ ó wá di ọjọ́ kan nínú ọjọ́ ni ọkọ ìyàwó lọ́ba tún dé o, tó ní ẹgbàá òun o, ẹ̀mí òun ti fẹ́ bọ́ báyìí o. Nǹkan tóun rí pọ́rọ̀ òun kàn báyìí ni wípé kóun lọ fa ọmọbìnrin yìí kalẹ̀ ní ìlú kẹta níbi tí bàbá rẹ̀ wà. Òun ti wá sọ fún nínú ilé pé wò ó, ọ̀yá sa ẹrù rẹ̀, òun ó mú ọ, òun ó yáwó mọ́tò torí pé ìlú yẹn jìnnà díẹ̀. Òun máa yáwó mọ́tò, òun fẹ́ lọ fọ̀ ọ́ kalẹ̀. Tí arábìnrin sọ pé mẹ́ta láàrin ò tó bẹ́ẹ̀, òun ó bọ ọkàn lẹ̀ ni, bọ́wọ́n bá tiẹ̀ lọ òun ó bọ ọkàn lẹ̀ àtiwọ́ àtọmọ rẹ̀. Èyí ni ọkọ ìyàwó wá fi tó àáfàá àkọ́kọ́ létí. Ní àáfàá àkọ́kọ́ lọ́ba ní kò lè, ṣé kó dé ìlú bàbá rẹ̀? Kò lè rárá. Nínú nǹkan tí Allah sì ṣe fún àáfàá àkọ́kọ́ yìí ni wípé bí àáfàá àkọ́kọ́ yìí bá ń bá ẹni tí àlìjànú bá ń dà láàmú sọ̀rọ̀, lásìkò tí bá ń bá sọ̀rọ̀, àlìjànú
kì í lapa lára onítọ̀hún. Wọ́n máa ń jẹ́ àsìkò tí àlìjẹ̀nú ò ní támpà pẹ̀lú ẹ̀. Kí àfa àkọ́kọ́ yìí sì nìyí nínú ojúpọ̀nà tí tún máa ń gbà ṣe dáwà ní wípé wọ́n máa ń káàkiri àwọn ìlú nílẹ̀ Yorùbá, wọ́n máa ń pè sí wáàsí. Tó bá sì ń lọ, wọ́n máa ń kó àwọn bíi mélòó kan lọ́wọ́ nínú ọkọ̀ tí wọ́n bá gbé dání, bíi ká ẹyọ kan tàbí ká méjì, bọ́rọ̀ bá ṣe jẹ mọ́. Ìṣe ni àfa àkọ́kọ́ yìí ó wá kéde wípé ẹ̀yin jàmáà, òun ní wáàsí ní ìlú báyìí, kì í ṣe ìlú kẹta. Òun sì fẹ́ mú ọkùnrin 4 lọ́wọ́ àti obìnrin 2. Àfáà yìí kì í sì wulẹ̀ mú obìnrin lọ́wọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀, ṣùgbọ́n nínú òye tó wá sí lọ́pọlọ ni pé kò ń dàbí ọgbọ́n. Ó wá dárúkọ obìnrin 2. Ọ̀kan nínú wọn wá jẹ́ obìnrin tí ó jẹ́ ẹni ìtàn yìí, obìnrin tí ọ̀rọ̀ wáyé lórí ẹ̀ yìí pé ìyá alágbájá àti ìyá alágbájá, ẹ̀yin méjèèjì ẹ bọ́ òun dé ibi tó ti fẹ́ ṣe wàásù. Inú arábìnrin yìí ó dùn lẹ́gbẹ̀ẹ́ kan. Lẹ́gbẹ̀ẹ́ kejì, nígbà tí àáfàá parí ìkéde, arábìnrin yìí ló ń fẹ́ rí àáfàá wọn, ìyẹn àáfàá àkọ́kọ́. Ó ní ẹ dákun, ó ní ṣé kìí ṣe pé ẹ fẹ́ lọ wọ òun kalẹ̀ lọ́dọ̀ bàbá àwọn àáfàá àkọ́kọ́? Ní rárá o, wáàsí làwọn fẹ́ lọ ṣe, wáàsí làwọn fẹ́ lọ ṣe. Sábà ní òburú. Ọjọ́ tí wọ́n dá pé wọ́n gbé ọkọ̀ 2 sọ́nà, wọ́n mórí lé ọ̀nà ìlú kẹta tí bàbá ìyàwó wà. Nígbà tí wọ́n dé ẹnu bodè tí wọ́n ti jáde kúrò nínú ìlú àkọ́kọ́, àáfàá sọ pé kí ọkọ̀ tí àwọn obìnrin wà àti ọkọ obìnrin yẹn, obìnrin kejì náà àtọkọ tiẹ̀ àti dírẹ́bà ẹjọ́ wà nínú mọ́tò, wọ́n jẹ́ 5. Ara obìnrin yìí ò balẹ̀, ara ń fú. Bẹ́ẹ̀ ni ń sọ fún wọn wípé ọkọ̀ àáfàá àwọn ohun ò mọ̀ rí wájú mọ́. Àwọn ti bí sọ wípé wọ́n ti yà wọ́n lẹ̀ ni, wọ́n ti yà wọ́n lẹ̀ ni. Tẹ́ bá tún rìn sàdí èyí ó tún ní ó yẹ kóun rí ọkọ̀ àáfàá àkọ́kọ́, àáfàá àwọn wọn ni wọ́n ti lọ jìnnà. Àwa náà mọ ibi tí wọ́n ti fẹ́ lọ ṣe wáàsí. Ọgbọ̀ọgbọ́n bára ṣe ń fú làwọn náà wọ́n ń fi lára balẹ̀. Nígbà tí wọ́n yà bàrà sí ọ̀nà ilé bàbá rẹ̀, ọkà wọlé rí pé ẹ ṣèyí tán. Ó fẹ́ ṣílẹ̀kùn lórí eré, wọ́n mú mọ́lẹ̀, wọ́n gbé déwájú ìta bàbá rẹ̀, wọ́n já á lẹ̀. Kódà kò mọ̀ pé ẹrù òun ní bẹ ní ẹ̀yìn mọ́tò. Ìgbà tó rí ẹrù rẹ̀ ló tó mọ̀ pé yes, ọkọ òun ó mìíní ọ̀rọ̀ yìí nítòótọ́. Nígbà tí wọ́n fa arábìnrin kalẹ̀ sílé bàbá rẹ̀, ẹ jẹ́ ká sì yẹn ní part 1. Tán part 1 parí, ṣe mọ̀ pé ìtàn ìmọ̀ ní part 1, ìmọ̀ ní chapter, orí kìíní, lápè yẹn ní orí kìíní. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ orí kejì. Ohun tó ṣẹlẹ̀ nínú orí kejì ìtàn yìí, ìtàn fèyíkọ́gbọ́n fún gbogbo ẹ̀yin agbọ̀rọ̀dùn lórí ìkọ̀sílẹ̀ àdìtú.
ó ní wípé nígbà tí wọ́n darí dé tó tó bíi oṣù méjì, àfá àkọ́kọ́ ó rí obìnrin mìíràn fún arákùnrin. Mo fún ọ̀rọ̀ kan tó ṣe kókó. Nígbà tí wọ́n já arábìnrin yìí sílẹ̀, arákùnrin yìí sọ tí bàbá olówó ìfetí ara ẹ̀ gbọ́, tí àwọn arábìnrin obìnrin ìfetí ara ẹ̀ gbọ́, arábìnrin náà ìfetí ara ẹ̀ gbọ́ wípé ìwọ arábìnrin yìí, mo ti kọ̀ ọ́ sílẹ̀, bẹ̀rẹ̀ ìdà rẹ nílé bàbá rẹ. Arákùnrin sọ bẹ́ẹ̀. Kókó kan lọ̀rọ̀ yẹn jẹ́ o. So nígbà tó wá tó bí oṣù méjì tí arábìnrin ti wà nílé bàbá rẹ̀, àfá àkọ́kọ́ mọ̀ tún bá akẹ́kọ̀ọ́ rẹ̀ wọ obìnrin míì. Pápápá arákùnrin tún fẹ́ obìnrin míì nípasẹ̀ àfá àkọ́kọ́. Bó ṣe di ọ̀sẹ̀ kejì, wàhálà bá tún bẹ̀rẹ̀. Allahu Akbar. Ẹ̀yin tẹ́ ń dá sí ọ̀rọ̀ ìkọ̀sílẹ̀ àdìtú, Allahu má jẹ gbèsè lọ́rùn. Allahu má jẹ́ kẹ́ jẹ gbèsè lọ́rùn. Wàhálà má tún bẹ̀rẹ̀. Wàhálà wo ló bẹ̀rẹ̀? Wàhálà èdì, wàhálà àṣàsí, ó mà tún dìde nínú ilé ọkọ ìyàwó. Bọ́sẹ̀ kan ṣe parí sẹ́yìn báyìí, tí wọ́n bọ́ sínú ọ̀sẹ̀ kejì, bẹ́ẹ̀ ni ìyàwó tuntun ló fò bọ́ta tó wá bá àfá àkọ́kọ́ ńlé wípé ẹ gbà mí o. Àfá àkọ́kọ́ ní kí ló dé? Ó ní ẹni tẹ́ ẹ ní kóhùn ó fẹ́ tóun sì yọ́nú sí láti fẹ́, táwọn bá jókòó sínú ilé tóun bá ń dáná, tóun bá mú abọ́, yóò sọ pé fi sílẹ̀, abọ́ ìyá alágbájá ni. Tóun bá mú gbálẹ̀, fi sílẹ̀, ìgbálẹ̀ ìyá alágbájá ni. Tóun bá fẹ́ bọ́ sórí bẹ́ẹ̀dì, má sùn bẹ́ẹ̀, orí ibùsùn ìyá alágbájá ni. Tóun bá fẹ́ jókòó sórí àpótí, má jókòó ń bẹ́ẹ̀, àpótí ìyá alágbájá ni. Ó ní jẹjẹ mọ̀ pé ilẹ̀ ẹlẹ́ lòun sùn láti jẹjọ. Òun wá wò pé ṣé bóun ó sì máa bá lọ rè. Làáfà àkọ́kọ́ bá pe ọkọ. Nígbà tọ́kọ́ dé, ọkọ ò dìnáì, ọkọ ní bẹ́ẹ̀ ni, àfà wa kí Allah ò dẹ́mi yín sí o, abọ́ tí ń bẹnu léhun ìyá alágbájá lòun rà fún, ibùsùn tí ń bẹ nínú léhun nítorí ìyá alágbájá lòun fi rà á. Ọ̀dà ó ṣe ra tẹ́lẹ̀ yìí fún un, ó ní kò sówó. Tẹ́lẹ̀ yìí ò ní dáná oúnjẹ ni, ṣé kò ní jókòó ni, ṣé kò ní sorí ibùsùn ni. Àfá àkọ́kọ́ ní kí ló tún ṣẹlẹ̀ iná? Kò tí ì yí àfá àkọ́kọ́. Ibi tí wọ́n fọ̀rọ̀ tì sí ni wípé kí ìyàwó kejì kó lọ máa bẹ Allah, kí wọ́n sì máa lọ sílé. Nínú ọ̀sẹ̀ yẹn bó ṣe fẹ́ parí báyìí, arábìnrin tún dé o. Ó ní ó ti sú òun o. Ṣé kò tí ì sí ìyípadà ni? Ó ní ò sí ìyípadà, ó ló tún burú sí ni o. Ó nítorí wípé tóun bá jókòó báyìí nínú yàrá, tó bá fẹ́ pe òun, orúkọ ìyàwó àkọ́kọ́ ní ń jáde lẹ́nu ẹ̀.
Allahu Akbar. Orúkọ ìyàwó àkọ́kọ́ ló ń jáde lẹ́nu ọkọ ìyàwó. Òun á máa sọ fún wípé ṣé ẹ mọ orúkọ òun mọ́ ni? Ọlọ́kọ ò mọ̀ gbọ́. La bá pe ọkọ, làáfà àkọ́kọ́ bá pe ọkọ. Nígbà tí àáfà àkọ́kọ́ pe ọkọ, lọ́ba ní bóun ṣe ń wò yìí òun ò rí o, lágbájá lòun rí o. La bá rí pé wàhálà ti dé o. Wọ́n ti nawọ́ àṣàsí sí ọkọ. Meanwhile, àwọn kan wà nínú ẹbí ìyàwó àkọ́kọ́ tó ga sí pé àwọn àfáà gálàbí ni wọ́n. Báwo ni wọ́n wá ṣiṣẹ́ yẹn ni o? Bára àta ló ràn wọ́n lọ́wọ́ lórí ẹ̀ ní o, wallahu alam. Ohun tí àfáà àkọ́kọ́ sámọ̀ ni wípé ọ̀rọ̀ yìí èṣojú lásán, kò rí ẹni tó wà nílé mọ́ o, ẹni tó ti lọ lókù tó ń rí o. Eléyìí ni orí kejì ìtàn Fèyíkọ́gbọ́n fún gbogbo ẹ̀yin agbọ̀rọ̀dùn lórí ìkọ̀sílẹ̀. Ẹ ká bọ́ sórí kẹta. Kí ló wà nínú orí kẹta? Ohun tó wà nínú orí kẹta ni wípé ìyàwó kejì kò dágbére tó fi kó ẹrù rẹ̀ o, tó fẹsẹ̀ fẹ́. Kò dágbére tó fi sa ẹrù ẹ̀ ní kọ̀ọ̀kan. Òun ò lè jókòó ti irú ẹni yìí. Ó kúrò nílé. Ní kété tó kúrò nílé, tẹ́rí ní ìlú àfáà àkọ́kọ́ yìí, ìlú yẹn tóbi gan-an. Àwọn àfáà sì pọ̀ nínú ìlú náà. Àwọn àfáà tí wọ́n lọ kẹ́kọ̀ọ́ jáde ní Saudi Arabia, ní Kuwaiti, ní Kọ́tọ́rù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Débi wípé wọ́n ní ìgbìmọ̀ kan tí máa ń dá sí ọ̀rọ̀ lọ́kọ láya. Báyìí ni ọkọ ó ṣe lọ síbẹ̀ láti lọ gbé ẹjọ́ àáfàá àkọ́kọ́ sí wọn létí. Nígbà tí ọkọ dé ọ̀dọ̀ àwọn ìgbìmọ̀ náà tí mi ò ní dárúkọ, ọkọ ní ẹ gbà wọ́n lọ́wọ́ àáfàá òun o, ẹ gbà wọ́n lọ́wọ́ àáfàá òun o. Òun ló bọ́ òun kọ ìyàwó òun. Ìyàwó míì, bóyá ọmọ ẹ̀ ní, bóyá àbúrò rẹ̀ ni, ló fà lé òun lọ́wọ́ o. Òun ò kọ ìyàwó òun o. Àwọn àfáà yìí wá ní bóò ló ṣe á jẹ́ tí ó fi ágá sí pé àfáà rẹ bọ́ ọkọ ìyàwó rẹ, àfáà rẹ lọ bọ́ fàyàwó ẹ̀ kalẹ̀, tó wá fi bóyá àbúrò tiẹ̀ ni tó fi rọ́pò rẹ̀. Ó ní ohun tó mọ̀ rí mọ̀ nìyẹn ò ló ń fi ké gbàjarì jáde ẹgbà òun o. Nǹkan kò mú ìyàwó òun yọ̀ ni o. Ṣẹ́ẹ̀sì gbàgbé wípé nínú ìlú àkọ́kọ́ yìí, wọ́n wulẹ̀ ti fún àáfàá àkọ́kọ́ lórúkọ ńlá wípé àáfàá tó le ni. Wọ́n kọ́kọ́ sọ wípé àwọn ìgbìmọ̀ àáfàá yìí tí wọ́n jẹ́ akẹ́kọ̀ọ́ jáde ní Saudi Arabia, wọ́n bá ránṣẹ́ ké sí bàbá ìyàwó àkọ́kọ́, àbólówó àti ọmọ rẹ̀. Wọ́n dé.
wọ́n ní báwọn ṣe rí inú o, wọ́n ní tó máa wọ́n sọ fún àwọn ni wípé àáfà àwọn fẹ́ wá ṣe wàásù ní ìlú yìí, ìyẹn ìlú kẹta, àfi bí ọkọ wọn ṣe yàbàrá tó wá já ọmọ àwọn sílẹ̀, bó tilẹ̀ já sí wípé àwọn ò fojú rí àáfà wọn, ṣùgbọ́n àwọn kan pẹ̀lú ọkọ ọmọ àwọn ni wọ́n dìjọ wá já ọmọ àwọn sílẹ̀ tẹrùtẹrù. àwọn ìgbìmọ̀ àfáà yìí nẹ́bà ní tọ́kàn nísìn ni pé ẹja ránṣẹ́ ké sí àfáà àkọ́kọ́. wọ́n mọ̀ ránṣẹ́ ké sí àfáà àkọ́kọ́. àfáà àkọ́kọ́ wá dẹni tó wá ń rojọ́ tẹnu ẹ̀ níwájú ìgbìmọ̀ àwọn àfáà, níwájú ìgbìmọ̀ àwọn àfáà tí wọn ò wulẹ̀ gbà tiẹ̀. ó wá di pé wọ́n ní kí bàbá ìyàwó padà sí ìlú kẹta, ìlú tó ti wá. wọ́n dá ọmọbìnrin dúró. àáfàá àkọ́kọ́ àti ọkọ ọmọbìnrin àti ọkọ obìnrin wọ́n jọ wá jókòó síwájú ìgbìmọ̀. bẹ́ẹ̀ náà ni wọ́n ní kí ọkọ ó tún ẹjọ́ rò lọ́jọ́ àpòṣèrò lọ́jọ́ àkọ́kọ́ tí wọ́n sì ti ṣàkọọ́lẹ̀ rẹ̀. wọ́n máa ń kọọ́lẹ̀ níbẹ̀ ó yàtọ̀. nígbà tí àáfàá àkọ́kọ́ gbọ́ ẹ̀sùn tí wọ́n fi kàn pé ó bá akẹ́kọ̀ọ́ rẹ̀, ó bá kọ ìyàwó rẹ̀ láti lè fi obìnrin míì fún akẹ́kọ̀ọ́ rẹ̀. àáfàá àkọ́kọ́ wá sọ wípé ẹ ṣeun, ọ̀rọ̀ ò rí bẹ́ẹ̀. báyìí kàṣà báyìí káwòdì, àáfàá mú àwọn àpẹẹrẹ ìṣẹ̀lẹ̀ díẹ̀ wá. arákùnrin ní irọ́ ni o, kò ṣẹlẹ̀ o, irọ́ làáfàá àkọ́kọ́ ń pa o. àkọ́kọ́ wá ní ọ̀dà, ẹni tó máa ṣe rúkúyà fúnyàwó rẹ̀ ní ó ní ṣe bẹ́yìn lẹ ní kó ṣe rúkúyà, tóun lòun ní ìyàwó òun fẹ́ ṣe rúkúyà ní ṣe bẹ́yìn lẹ ní kó ṣe rúkúyà. ó tún wọ́gi léyìn tọ́. àfa àkọ́kọ́ ní ó dáa, ṣé o ṣàkọyàwó rẹ àbí? ó lóun ò kọ́. àyẹn kí wá ló wá mú ọ tó fi wá ń rojọ́ ìyàwó rẹ fún òun? ó ní ìyàwó òun ń yọ̀ ní, ìyàwó òun ń yọ̀ ní. àfa àkọ́kọ́ ni ó ti wá dáa báyìí, kó máa yọ̀ lọ bẹ́ẹ̀, kó máa yọ̀ lọ bẹ́ẹ̀, kíyàwó rẹ máa yọ̀ lọ bẹ́ẹ̀. àfa àkọ́kọ́ bá ní ẹ̀yin ìgbìmọ̀ àfáà, ẹ ṣeun tẹ́ ẹ pè wá o. ó ti lóun ọ̀pọ̀yàwó òun o, ó ní àfáà òun ló bóun kọ́. àfáà ò sì lè bá akẹ́kọ̀ọ́ rẹ̀ kọ̀yàwó o, torí náà kí wọ́n máa gbé pọ̀ lálàáfíà ara o. àfáà àkọ́kọ́ bá dìde ó wálé. àwọn ìgbìmọ̀ àfáà wọ́n bá ní irú ìkọ̀sílẹ̀ yẹn a lè kà kún ìkọ̀sílẹ̀, nítorí wípé àfáà àkọ́kọ́ òun ni ó bá akẹ́kọ̀ọ́ rẹ̀ kọ ìyàwó. nínú ṣẹ̀ríà táwọn sì kọ́ ní Saudi Arabia ni wípé ọkọ ìyàwó ló lè kọ ìyàwó rẹ̀ sílẹ̀. èyí ni orí kẹta, tí ń ṣe mistake. èyí ni chapter 3 ìtàn Fèyíkọ́gbọ́n. ṣé ń gbádùn rẹ̀? chapter 4. arábìnrin padà gẹ́gẹ́ bí ìgbìmọ̀ àwọn àfáà nílùú àkọ́kọ́, gẹ́gẹ́ bí wọ́n ṣe dá lẹ́jọ́. ó padà sí ọ̀dọ̀ ọkọ rẹ̀. ó ṣe padà, wàhálà míì bá tún bẹ̀rẹ̀ ní ọ̀tún. wàhálà yìí ó lágbára débi pé ṣe bí ọkọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó bá sùn ìmọ̀ sùn tìfura ní. ọkọ ò tiẹ̀ wá lè sunú ilé mọ́. ọkọ ò lè sunú ilé mọ́ pẹ̀lú arábìnrin yìí o.
lọ́kọ bá ń sá káàkiri ìlú àkọ́kọ́, ó ń sá káàkiri. tó bá sun agbègbè yìí lónìí yóò sun agbègbè yìí lọ́la. arábìnrin yìí yóò tún wá sí ibi tó ti ń ṣiṣẹ́ tí mi ò ní dárúkọ, nípasẹ̀ pé ń wá ń fòrú ẹ̀ níbi tó ti ń ṣiṣẹ́ lẹ́nu iṣẹ́ tó sì ń ṣe iṣẹ́ awakọ̀ ni. arákùnrin yìí ó ṣe sákò ní gáràjì nìyẹn o. ló bá di pé wọ́n ń wá ọkọ ìyàwó tó níyàwó òun ń yọ̀. Allahu Akbar. ẹ̀dígbólò yẹn mú o, tó níyàwó òun ń yọ̀, tó ro ẹjọ́ pa àáfàá rẹ̀ ní iwájú ìgbìmọ̀ àwọn àáfàá tí wọ́n kẹ́kọ̀ọ́ jáde, tí wọ́n láwọn kẹ́kọ̀ọ́ ṣẹ̀ríà, tí wọ́n gba first degree, tí wọ́n gba master degree. ǹjẹ́ ààrẹ tó gba doctoral nínú wọn nígbà náà lọ́hùn sí. tọ́ ilé ògbà ọ̀nà ògbà tí í ṣe wé àràgbà. àṣé kìí ṣe wé àràgbà nìkan ni, àṣé a máa ṣèyàn náà. wọ́n ṣe arákùnrin tó bá sá kúrò nílé. ní kété tó sá kúrò nílé, tíyàwó ṣe bí ọjọ́ mélòó nílé, tí ebi dé, ó fi ọ̀rọ̀ ẹ̀ tó àwọn bàbá ẹ̀ létí. àwọn bàbá rẹ̀ wọ́n bá kọjá sí police station pé ẹ bá wọn wá lágbájá o, ó ti sá o. àwọn ọlọ́pàá ò rí mú. rabaraba rẹ̀ arábìnrin yìí wọ́n mú un kúrò nínú ilé ọkọ rẹ̀, ó padà sí ọ̀dọ̀ bàbá rẹ̀. èyí ni chapter 4. ẹ máa dé o. chapter 5, ìtàn fèyíkọ́gbọ́n fún gbogbo ẹ̀yin agbọ̀rọ̀dùn lórí ìkọ̀sílẹ̀ àdìtú. ṣé ẹ ti ń dì mú báyìí? tọ́ láò ṣàánú gbogbo wa. chapter 5 ló kàn báyà bí. nínú chapter 5 kí ló ṣẹlẹ̀ ń bẹ̀? lẹ́yìn ìgbà tí arákùnrin ti sá kúrò nílé pátápátá, tí arábìnrin náà ti padà sí ọ̀dọ̀ àwọn ẹbí rẹ̀, ṣé arábìnrin yìí Allah fún lẹ́wà, ó sì jẹ́ nìkan tó ga sí pé tó bá wọ jìlìbáàbù kò ní wọ glọ́ọ̀fù. lásìkò tó fi wá sí ọ̀dọ̀ ìgbìmọ̀ àwọn àfáàlú ìlú àkọ́kọ́, tẹmọ̀ pẹ́lú míì tó bá ti rí ẹlẹ́hà, bóyá ẹlẹ́hà tí ó lo béèlì tí ẹyinjú ẹ̀ yọ ọ́ lẹ̀, tàbí lè tí ò lo béèlì, tàbí lè tí ọwọ́ ẹ̀ yọ ọ́ lẹ̀, ìtẹ́lómi ó mọ wò lára rẹ̀ nu. yóò ti máa rí ìdí ẹ̀, pé ohun tí ẹyinjú ìfi dá a báyìí, ohun tí fèsì fi dá a báyìí, ohun tọ́wọ́ ìfi dá a báyìí, tó bá fẹ́ kan sí gbogbo ẹ̀ yòókù, àfi kó ń dákú sí lọ́rùn. ìfẹ́ ti mú ọ̀kan nínú àwọn ìgbìmọ̀ alálàáfáà. ìfẹ́ obìnrin ó ti kó sí orí ọ̀kan nínú àwọn ìgbìmọ̀ alálàáfáà. Masha Allah. àìyàn gbọ́dọ̀ rí nǹkan tó dáa kó mọ́ wù ú. Allahu Akbar. ìfẹ́ ti mú un. so ní kété tí wọ́n gbọ́ wípé òpin ìyà ti padà dé finally ńṣe ni ọ̀kan nínú àwọn ìgbìmọ̀ alálàáfáà yìí tó ti ní interest nínú obìnrin yìí lọ bá ṣe khitiba. pápápá wọ́n so igi. ìyàwó wọlé. nígbà tí ìyàwó wọlé, ó lóyún o. ó lóyún nírọ̀rùn, ó bí nírọ̀rùn.
ó bímọ wọ́n fi tó àwọn ẹbí ẹ̀ létí pé alihamudulilayi o ọmọ yín ti bímọ ọkùnrin làǹtìlanti o ọjọ́ keje sí lọ́jọ́ súná ọmọ o. ará ìlú àkọ́kọ́ tí wọ́n jẹ́ ẹni tó súnmọ́ ọkọ ìyàwó wọ́n wá, àwọn ẹbí ìyàwó àwọn náà wá gẹ́gẹ́ bí ìṣe Yorùbá. ńṣe nìyá ọmọ lẹ́yìn ìgbà tí ó wẹ̀ fún ọmọ tán ó ju ọmọ sẹ́yìn, Allahu Akbar, ó gbé ọmọ pọ̀n sẹ́yìn, ó gbẹ ẹ̀kùlé jáde, ó mórí lé ibi tí Allahu mọ̀. ẹni tó kọ́kọ́ fura pé ìyá ọmọ ò sí nínú ilé ó fi tó bàbá ọmọ létí. wọ́n bẹ̀rẹ̀ sí ní máa wá ìyá ọmọ káàkiri orígun mẹ́rin yàrá, wọn ò rí ń bẹ́ẹ̀. wọ́n wò ó lórígun mẹ́rin ẹ̀ẹ̀dẹ̀, wọn ò rí ń bẹ́ẹ̀. wọ́n wo yàrá kọ̀ọ̀kan, wọn ò rí ń bẹ́ẹ̀. wọ́n wo abẹ́ bẹ́ẹ̀dì kọ̀ọ̀kan, wọn ò rí ń bẹ́ẹ̀. wọ́n wo ẹ̀yìnkùlé, wọn ò rí ìyá ọmọ. wọ́n wo tọ́ílẹ̀tì, wọn ò rí ìyá ọmọ. wọ́n wo inú kànga, wọn ò rí ìyá ọmọ. wọ́n bọ́ sẹ́yìn ọgbà ilé, wọn ò rí ìyá ọmọ. ìyá ọmọ o, ìyá ọmọ dà, ìyá ọmọ o, ìyá ọmọ dà, wọn ò rẹ́ntí ń gẹ́ ìyá ọmọ. ìjókòó àkíkọ̀ bá dàrú, ó bá dìbànújẹ́. làwọn tó wá fún àkíkọ̀ bá di ẹni tí ń wá ìyá ọmọ àtọmọ káàkiri ọmọ òpónlò. ó ń yọ̀ ní o, ẹ̀dígbólò yẹn mú o, ó ń yọ̀ ní o. We are on chapter 5. wọ́n wá ìyá ọmọ títí ó fi di àṣálẹ́. bó ṣe di àṣálẹ́, ìyá ọmọ yọ gambo ó dé. bó ṣe dé báyìí, níbo ló wá lọ, kí ló ṣẹlẹ̀ sí ọ, kí ló ṣe gbá, báwo ló ṣe rìn. tí ẹ bá ní gbé ọmọ ẹ̀yìn rẹ̀ nígbà tí wọ́n yóò gbé ọmọ lé wọn lọ́wọ́, ọmọ ti dòkú o. La ilaha illallah, inna lillahi wa inna ilayhi raji'un. ọmọ ti kú. ọmọ ti kú o. wàhálà dé. ariwo sọ, ariwo sọ. lójú ẹsẹ̀ ni wọ́n fọ́n ẹrù obìnrin tó ń yọ̀, wọ́n fọ́n ẹrù ẹ̀ dáadáa. ọlọ́mọ lọ sin ọmọ rẹ̀ lókù ní ọjọ́ súná ọmọ. inna lillahi wa inna ilayhi raji'un. ọmọkùnrin ìyá ọmọ gbé ọmọ jáde láàárọ̀ súná ọmọ. ó padà wálé nírọ̀lẹ́, ọmọ ti dòkú wọn lọ́wọ́. wọn ò rí ojú àpá lára ọmọ o, wọn ò rí ojú ọgbẹ́ lára ọmọ o, ṣùgbọ́n ọmọ ti dòkú. bàbá ọmọ ó ní òun kábàámọ̀ bí òun ṣe dá àáfàá àkọ́kọ́ lẹ́bi pé òun ló bá ìyàwó kọ, òun ló bọ́kọ kọ ọkọ àkọ́kọ́ tóbìnrin fẹ́, pé òun dára òun lẹ́bi pé àṣé irọ́ ni ọkọ ìyàwó ń pa níwájú àwọn. inna lillahi wa inna ilayhi raji'un. ẹ fi yẹn ṣe kí ni part chapter 5 tó hẹ́ndì síbi tragedy tí ọmọ ti kú. chapter 6
chapter 6 ìtàn Fèyíkọ́gbọ́n fún gbogbo ẹ̀yin agbọ̀rọ̀dùn lórí ìkọ̀sílẹ̀ àdìtú. Ṣé ti ń di nǹkan mú báyìí? tọ́ arábìnrin yìí kò lè lọ sí ọ̀dọ̀ àwọn ẹbí rẹ̀, ó wá dẹni tí ń rìn káàkiri bí alágànná nínú ìlú àkọ́kọ́, débi pé ní ọjọ́ kan nínú ọjọ́, àáfàá àkọ́kọ́ ó bọ́ há sínú odò. Ibẹ̀ ló wà tí arábìnrin yìí pẹ̀lú bàbá ló dé, ló ní ẹ dákun ẹ fún mi lówó nítorí Ọlọ́run. Ló bá ní àáfàá wa náà ti ẹ̀ ní ẹ dákun ẹ fún mi lówó jàre kí n fi kí n lè bá oúnjẹ jẹ, ebi ń pa mí. Àáfàá àkọ́kọ́ ní ìyá alágbájá, ó ní naam. Ìyá alágbájá, ó ní naam. Ìyá alágbájá, ó ní naam. La ilaha illallah Muhammadu Rasulullah. Allahu akbar. Ọ̀dà o, aláwọ̀ ṣàánú rẹ o. Àáfàá àkọ́kọ́ tọwọ́ bá kù, ó ní tó fẹ́ fún un. Bá tiẹ̀ lọ, àáfàá náà bá tiẹ̀ lọ. Chapter kí la dé ná? Chapter 5 àbí? Chapter 5 la dé àbí? Má bá mi òye gbé. Ọ̀rọ̀ wà bẹ́ẹ̀. Ọdún kìíní, ọdún kejì, ọdún kẹta, ọdún kẹrin, ọdún karùn-ún, ọdún kẹfà, ọdún keje, ọdún kẹjọ, ọdún kẹsàn-án, ọdún kẹwàá. Nígbà tó pé ọdún kẹwàá, ṣe rí ọkọ àkọ́kọ́, ó ti sá kúrò ní orílẹ̀-èdè àkọ́kọ́, ó ti sá lọ sí orílẹ̀-èdè kejì. Nígbà tó pé ọdún mẹ́wàá tọkọ ti sá kúrò ní orílẹ̀-èdè àkọ́kọ́, ó padà wá sí orílẹ̀-èdè àkọ́kọ́ o. Kí ló wá ṣe? ẹ mọ̀ tẹ́tí gbọ́ mi, mò ń bọ̀. Nǹkan ń bẹ. Ẹ̀yin agbọ̀rọ̀dùn, nǹkan ń bẹ. Bọ̀. Chapter 6. Nígbà tó tó ọdún mẹ́wàá tí ọkọ obìnrin yìí, ọkọ àkọ́kọ́, tó ti fi orílẹ̀-èdè sílẹ̀ tí ò wẹ̀yìn wò, ó wá sí orílẹ̀-èdè àkọ́kọ́ padà o. Kí ló wá ṣe? Chapter 6. Nígbà tó dé sílùú, ó wá sílùú àkọ́kọ́. Ọkọ yìí ó ní àwọn irọ̀ tí wọ́n jẹ́ ọ̀rẹ́, tí wọ́n jọ jẹ́ akẹ́kọ̀ọ́ fún àáfàá àkọ́kọ́. Ó mórílé ọ̀dọ̀ wọn.
pàápàá jùlọ ẹni tó kọ́kọ́ fẹ́ ìyàwó nínú ẹbí bàbá olówó. nígbà tí ẹni rí ó ní lágbájá láti bí ọdún mẹ́wàá níbo ló wà, ó lóun sá kúrò ní orílẹ̀-èdè àkọ́kọ́, òun sá kúrò ní orílẹ̀-èdè àkọ́kọ́. kálá ọ̀sánù mi, òun sá kúrò ní orílẹ̀-èdè àkọ́kọ́, àmọ́ aró òrokùn aró òradìẹ fóun o, kò jọ bí ọmọ ọ̀dọ̀, kò jọ bí iṣẹ́ ẹrú lòun ń ṣe o, òun ò lè dára àwọn bọ́, kó aṣọ tóun wọ̀ yìí wọ́n rà sóun lọ́rùn ni o, wíwá tóun wá sí orílẹ̀-èdè àkọ́kọ́ padà, àwọn kan ni wọ́n dá owó ọkọ̀ jọ fún òun tóun fi padà wá sórílẹ̀-èdè àkọ́kọ́ o. ẹ wá ní ó dáa tó o ti wá dé fáínálì ni ó ní rárá òun ò tí ì dé fáínálì o, àáfàá wa lòun wá rí o. ìyẹn ní kí ló ṣẹlẹ̀? ó ní ayé òun ò dáa, ayé òun ò sunwọ̀n, inú ìpọ́njú, inú ìfòòró, inú ìdààmú lòun bára ahùn. ó wá ní tóun bá ti wá rìn lọ bíi kóun pàdé àwọn babaláwo tí wọ́n máa ń láwọn ríran, tí wọ́n sọ fóun wípé ìwọ arákùnrin yìí, ohun tó yọ lójú odù Ifá ni pé ó ṣe àáfàá rẹ, ó fi igi gún ojú olóore rẹ, tó o bá lọ bẹ́ẹ̀ kó ṣàdúrà fún ọ, inú ìdààmú ayé ló kù sí. tó o bá tún rìn iwájú tó o tún kan àwọn ẹlẹ́mìí, àwọn kìrìsìtẹ́nì, wọ́n ní wọ́ wò ó arákùnrin, ta ni wọ́n parọ́ mọ́, ta ni wọ́n ṣẹ̀, ó ṣẹ̀ ẹni tó ṣàánú rẹ, ó ṣẹ̀ olùkọ́ rẹ, ó ṣẹ̀ àfáà rẹ. ìbínú Ọlọ́run ó ti wá ń jà lórí rẹ báyìí o. tó o bá fẹ́ kí ìgbésí ayé rẹ ó yí padà, lọ́rẹ̀ẹ́ bẹ àfáà rẹ. tó o bá tún rìn iwájú tó o tún kan àwọn àáfọ̀ oúnjálàbí, ọ̀rọ̀ tiwọn náà mọ̀ yàtọ̀. kódà tó o bá sùn, nǹkan kan máa sọ fóun wípé lọ bẹ àfáà rẹ, lọ bẹ àfáà rẹ, àfáà rẹ tó purọ́ mọ́ níwájú gbogbo àwọn àfáàlù, lọ́rẹ̀ẹ́ bẹ́ẹ̀ tó o bá fẹ́ kí adùn ó wọnú ayé rẹ. bí bẹ́ẹ̀ kọ́, orí ìdààmú, orí ìfòòró ló kù lé lórí. ó nídìí nìyí tóun fi ké gbàjarè pé ẹ dákun o, ẹ dá owó ọkọ̀ fóun, òun fẹ́ lọ bẹ àfáà òun. ọ̀rẹ́ rẹ̀ ní ó lágbára o. kí wá ló wàá sọ níwájú àfáà? ọkàn sọ pé àfẹ́ má bínú ni. ó lóun ó sọ pé àfẹ́ má bínú sóun, ẹ ṣàdúrà fóun, ẹ ronú sóun, ìǹtẹ́ bá sì ní kóun ó ṣe òun ó ṣe é. chapter 6 láwa o, ìtàn fèyíkọ́gbọ́n fún gbogbo ẹ̀yin agbọ̀rọ̀dùn lórí ìkọ̀sílẹ̀ àdìtú. báyìí ni wọ́n ní bíṣẹ́ ọ̀bà pẹ́ ni ẹnìkan yìí pẹ́ṣẹ́. ọ̀rẹ́ ẹ̀ tó lọ bá, ó ké sí àwọn tọ́jọ́ jẹ́ irọ̀ nínú akẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àáfàá wọn. wọ́n kọjá sílé àáfàá wọn, ìyẹn àáfàá àkọ́kọ́. nígbà tí wọ́n délé àáfàá àkọ́kọ́, wọ́n ní kó dúró sí ìta, kọ́mọ̀ tí ìwà sí rẹ́gbẹ́rẹ́gbẹ́ ilé àáfàá àkọ́kọ́. àwọn bá láwọn fẹ́ rí àáfàá wọn. nígbà tí àáfàá yọjú sí wọn, wọ́n bá ju ọ̀rọ̀ lẹ̀ wípé a mọ̀ rí lágbájá, ọmọ sọ báyìí, ọmọ sọ báyìí, ọmọ sọ báyìí. àáfàá àkọ́kọ́ sọ wípé òun wá dà. wọ́n ní àfẹ́kẹ́ bínú sí wa, la fi ní kó dúró sí ilé kẹta síbí báyìí, á lọ pè wá. wọ́n bá lọ pè wá. nígbà tó dé, ìrísí ẹni tí wọ́n ń bọ́ aṣọ sí lọ́rùn, tí wọ́n yá láṣọ wọ̀, ní bẹ ní
ara rẹ̀ ojú ẹ̀ gbẹ ẹyinjú rẹ̀ ó fi hàn wípé ìṣẹ́ ń ṣẹ́ ẹ ó ń ṣẹ́ ẹ tọ́ àáfà àkọ́kọ́ sọ wípé kí ni mo tún ṣe o lágbájá ó lẹ̀ ṣe nǹkan kan lọ́ba kúnlẹ̀ wọ̀ àáfà ní dìde jókòó ó ní ẹ jẹ́ kó wọn sákúnlẹ̀ báyìí ó ní ẹ dákun ayé òun ò dáa látìgbà tóun ti kúrò ní orílẹ̀-èdè àkọ́kọ́ yìí tóun ti lọ sí orílẹ̀-èdè kejì òun ò bẹ́gbẹ́ pé òun ò tiẹ̀ lè fẹ́yàwó ó ṣàtò ilẹ̀kùn àáfà àkọ́kọ́ wa sọ wípé máa ń tó ṣẹlẹ̀ ọ̀rọ̀ ọjọ́ kìíní àná tó ní èmi ni mo bọ́ ọkọ ìyàwó rẹ ìyẹn àáfà àkọ́kọ́ ń sọ bẹ́ẹ̀ fún arákùnrin ọ̀rọ̀ ọjọ́ kìíní àná tó ní èmi ni mo bọ́ ọkọ ìyàwó rẹ tó níyàwó rẹ ò ní pírọ́blẹ́mù pé ó ń yọ̀ ni tó o bá ti lè lọ padà sí iwájú àwọn ìgbìmọ̀ àfáà yẹn àwọn ìgbìmọ̀ àfáà Saudi un kó o lọ jẹ́wọ́ padà níbẹ̀ àwọn tó mú ọ wá yìí kí wọ́n tẹ̀lé ọ lọ kí wọ́n lọ jẹ́rìí kó o jẹ́wọ́ èmi yóò dunnú sí ọ èmi yóò sì bọ ọbẹ̀ Allah pé kí Allah kó síjú àánú wò ó ní gbogbo ohun tẹ́ ẹ bá ti ní kí n ṣe ni màá ṣe gbogbo ohun tẹ́ ẹ bá ti ní kí n ṣe ni màá ṣe wọ́n bá lọ nígbà tí wọ́n débẹ̀ wọ́n ní kílẹ̀ tó ń wá o ẹ̀yin èèyàn yìí ọ ní òun wá jẹ́wọ́ ni o ọ̀rọ̀ ọdún mẹ́wàá sẹ́yìn ṣe é rántí òun ọkọ lágbájá àwọn láàmọ́ onírọ́ lòun pa máa fa àwọn o irọ́ funfun báláú lòun pa máa fa àwọn o ìyàwó òun ò yọ o ayé ló ń ṣe o àlìjànú ló ń ṣe é ó fẹ́ gbẹ̀mí òun ó fẹ́ gbẹ̀mí ọmọ òun kìí ṣe pé ìyàwó òun ń yọ̀ àwọn ìgbìmọ̀ àfáà ní kó o tó dé àwọn gan ti padà mọ̀ pé ìyàwó rẹ̀ ò yọ̀ torí pé Ọlọ́run ti dá wọn lẹ́bi lórí ẹ̀ Ọlọ́run ti dá àwọn gan lẹ́bi lórí ẹ̀ ní ẹ̀bi táwọn ò lè gbàgbé láíláí táwọn fi kúrò láyé torí náà mọ́tò wá kó wàhálà bá wọn mọ́ o ó lóun wá kó wàhálà wá bá yín sẹ́ àlóhùn wá jẹ́wọ́ ni wọ́n láwọn ti gbọ́ máa lọ àwọn ti gbọ́ arákùnrin wa padà sí ọ̀dọ̀ àáfàá wọn àtàwọn tí wọ́n jọ lọ wọ́n wá jẹ́rìí bó ṣe jẹ́wọ́ pé oníṣó alẹ́ àná ni mo só ọmọ mi kọ́ o jẹ́wọ́ nígbà tó jẹ́wọ́ tọ̀ àáfàá ní ọ̀dà aláwọ̀ ti kádàrá pé bí ayé rẹ̀ ó ṣe rí nù kì í ṣe pòun lòun fún ọ lépè o àbọ̀ ọgbọ́n pòun fún ọ lépè ni ṣe bọ́ wọ pé nǹkan sọ wípé oníyàwó rẹ̀ ń yọ̀ yóò sì máa yọ̀ lọ bẹ́ẹ̀. báwa ní ọ̀dà ó ti jẹ́wọ́ tọ́ yóò bá mi foríjì ọ́ o yóò foríjì èmi náà o Allah ó tún àlámọ̀rí tiẹ̀ ṣe o tiwa náà tó ti dáa kò ní í bàjẹ́ o máa lọ. arákùnrin yìí ó wá bẹ̀ àáfàá rẹ̀ ó sì padà sí orílẹ̀-èdè kejì èyí ni chapter 6 chapter 7 kí ló ń ṣẹlẹ̀ ní chapter 7 ohun tó ṣẹlẹ̀ rèé o ṣe é mọ̀ pé ní chapter 6 ni ọkọ ìyàwó ọjọ́ kìíní àná ló ti wá túbá ló ti wá jẹ́wọ́ irọ́ tó pa máa fa rẹ̀
ní chapter 7 nígbà tí ó wá pé ọdún mẹ́tàdínlógún tí ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀, tó pé ọdún mẹ́tàdínlógún tí ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀, ibẹ̀ ni chapter 7 ti bẹ̀rẹ̀ báyìí. Ní ọjọ́ kan nínú ọjọ́, àáfàá a ó kírun àsùbá tán fún àwọn jàmáà, ó dojúkọ àwọn jàmáà rẹ̀. Lẹ́ẹ̀kan náà tí ó tajú kan, àáfàá a ó rí ẹlẹ́hàá kan lẹ́nu ọ̀nà pẹ̀lú ọmọkùnrin kan tó jẹ́ ọ̀dọ́. Lẹ́ẹ̀kan náà ni ẹlẹ́hàá yìí ń sọ fún ọmọkùnrin wípé ó yá, àáfàá rèé, ó yá lọ bá lọ takú síwájú ẹ̀ wípé bàbá rẹ̀ dà, ẹ bá mi wá bàbá mi, mo fẹ́ rí bàbá mi, mo fẹ́ mọ bàbá mi. Lẹ́yẹ ń sọkà, ọmọ yìí ó kan àáfàá lára ní orí mímbàrí níbi tí àáfàá ti jókòó tó ti ń ṣe àdìkárù tiẹ̀ o. Lọmọ yìí sì dúró. Ṣé ẹ mọ bí àwọn onífíìmù ṣe máa ń ṣe tó kù bá wa takú tìyàn lọ́rùn, òkúnu fíìmù tó takú tìyàn lọ́rùn, bẹ́ẹ̀ gẹ́lẹ́ lọmọ yìí ṣe act. Ó dúró síwájú àáfàá àkọ́kọ́ ní sọ pé ẹ bá mi wá bàbá mi, mo fẹ́ mọ bàbá mi. Lẹ́ẹ̀kan náà ìyá ọmọ yìí ó tún fún un lókun sí pé lágbájá, ó dárúkọ rẹ̀, lágbájá, àní o dúró tì lọ́rùn gbágbágbá, má jẹ́ ó dìde o, tí o bá júwe ibi tí bàbá rẹ̀ wà fún ọ o. Àáfàá gbójú òkè báyìí, lágbájá ìwọ rèé, ìyẹn ọmọ ọjọ́ kìíní àná tí arábìnrin yìí fẹ́ pa. Lágbájá ìwọ ní, Allahu Akbar, ó ti di géńdé. Masha Allah, Masha Allah. Àáfàá àkọ́kọ́ ló bá fọ ọmọ yìí mọ́ra gẹ́gẹ́ bí bàbá rere, gẹ́gẹ́ bí òbí rere, ó fà mọ́ra. Alhamdulilayi, alhamdulilayi. Ìwọ ní, bẹ́ẹ̀ nìyá ń sọ fún ọmọ wípé bàbá rẹ ni kó fi hàn ọ́ o, bàbá rẹ ni kó fi hàn ọ́ o. Gbogbo bá àáfàá ṣe ń wẹ́lkọ̀mù ọmọ yìí, bẹ́ẹ̀ nìyá ń pariwo lẹ́nu ọ̀nà mọ́sálásí. Ariwo ìpọ̀. Àáfàá wa ń sọ fún ìyá ọmọ yìí pé tí ẹ dákẹ́ ẹnu náà, ṣe sùúrù, kò mọ̀ ṣe sùúrù. Àfìgbà tí àáfàá ha lọ sí tó sẹ́ndì sí police station. Táwọn ọlọ́pàá dé, nígbà táwọn ọlọ́pàá dé, sí chapter 7 láwà báyìí. Nígbà táwọn ọlọ́pàá dé, wọ́n mú ẹlẹ́hà àti ọmọ yìí, ó di police station. Àáfàá náà tẹ̀lé wọn, ó di police station. Nígbà tí wọ́n dé police station, wọ́n ní kí ló ṣẹlẹ̀? Àáfàá ní ẹ bá ń bi obìnrin léèrè o, òun ti rí i ní ìsìn, ó ti lé ní ọdún 15 o. Ṣàdédé lòun rí i tó tírèsì mọ́ṣáláṣí òun wá, tó sì ń sọ fún ọmọkùnrin wípé kó wá takú ti òun lọ́rùn, pé kò ń júwe ibi tí bàbá òun bá wà fún òun o. Wọ́n bá ní, àwọn ọlọ́pàá bá ní, ẹ gbọ́ ẹlẹ́hà, bó ló ṣe jẹ́? Ní ẹlẹ́hà bá ní, bẹ́ẹ̀ ni a bí ní o. Ó níṣẹ́ rí àáfàá yìí, àáfàá wa ni. Àáfàá yìí, àáfàá wa ni. Wọ́n sì ṣe àwọn lóore tó pọ̀.
ṣùgbọ́n bí tí oore yẹn ṣẹ́kù sí ni wípé ẹni tó ń bí ọmọ yìí fún òun ni àkọ́fẹ́ ọkọ òun láyé. Láti ìgbà ó ti wá sá kúrò lórílẹ̀‐èdè yìí àwọn ò gbúròó rẹ̀. Ọmọ kékeré lọmọ yìí wà tí ò tí ì lè dáàyàn mọ̀ tí òpin ìyá fi dé bọ̀ òun àti bàbá rẹ̀. Lòun fi wá ọmọ yìí wá máa ń banú jẹ́ torí pé òun ti lọ́kọ míì. Allahu Akbar, òun ti ní ọkọ mìíràn. Ọmọ yìí wá máa ń banú jẹ́ tí bá ń bá àwọn àbúrò ẹ̀ sọ̀rọ̀ pé ẹ̀yin ní bàbá tòun bó kú ni bórùn ni òun ò mọ̀. Títí ọmọ ẹ̀ fi wá sọ pé ẹ wò ó, tẹ́ ẹ̀ bá fi bàbá òun ó para òun o. Ìdí nìyí tóun fi wá gbé lẹ́yìn wá, tóun béèrè ibi tí àáfàá àkọ́kọ́ ti ń gbé lọ́wọ́lọ́wọ́ báyìí ló ń fi tẹ̀lé wá. Àwọn ọlọ́pàá ní ẹ gbà pé bàbá yìí ṣe yín lóore. Ó ní bẹ́ẹ̀ ni ó ṣe òun lóore. Àwọn ẹbí òun àwọn ni wọn ò gbọ́rọ̀ yìí. Àwọn agbọ̀rọ̀dùn àwọn ni wọ́n dákún wàhálà ayé òun. Dáadáa ni bàbá yìí ṣe àwọn. Àwọn ọlọ́pàá bá ní bàbá ẹ gbọ́ níbo ni bàbá ọmọ ìwá wà. Àfáà ní ìṣẹ̀lẹ̀ tí arábìnrin tó wúlẹ̀ yìí ìṣẹ̀lẹ̀ tó ti ń lọ bí 20 ọdún ni. Ẹni tó wá jẹ́ bàbá ọmọ yìí gangan àwọn ti rí kẹ́yìn nísìnyí ó ti ń lọ bí ọdún 7. Lẹ́yìn ìgbà táwọn ti rí kẹ́yìn láti ní nǹkan bí 20 ọdún sẹ́yìn, ṣàdédé ló wá bá òun ní nǹkan bí ọdún 7 sẹ́yìn. Ó wá láàrin ọjọ́ 2 àwọn ò sì tún rí mọ́. Ihun táwọn sì tún gbọ́ ni wípé kò sí ní orílẹ̀-èdè yìí mọ́. Àwọn ò sì mọ ibi táwọn fẹ́ wá sí, ṣùgbọ́n ọmọ ìlú bí báyìí ni. Àwọn ọlọ́pàá bá ní ó ti dáa báwọn tí ẹ mọ́ ìlú tí í ṣe. Ẹ wá dákun, ẹ parí iṣẹ́ yín, ẹ ṣe àṣepé iṣẹ́ yín. Allah tí ń kún yín lọ́wọ́ yóò tún máa kún yín lọ́wọ́ sí i. Ẹ bá ní tọpa bàbá yìí, bàbá ọmọ yìí, ẹ bá ní tọpa rẹ̀. Tó wà láàyè ni àbó ti kú. Tí ó bá tí ì kú, báwo lọmọ rẹ̀ ó ṣe rí i? Ọ̀yá ẹlẹ́à, ọ̀yá bẹ bàbá yìí. Ẹlẹ́à bá kúnlẹ̀ wọ̀ ẹ foríjì mi. Èmi náà lẹ̀ ń dù. Ẹni tí nǹkan ń ṣe mọ̀ pé nǹkan ń ṣe òun. Ẹ dákun, gbogbo àìdá ọ̀rọ̀ tó ti tẹnu òun jáde sí yín, ẹ foríjì mi. Ẹ̀yin ọlọ́pàá ẹ bá mi bẹ̀ wọ́n kí wọ́n má bínú sí mi. Àfáà bá ní òun ó ṣe bínú sí ọ. Ṣé bí wọ́n lọ ò mọ tó ń ṣe? Àìbínú sẹ́ni tí ò mọ nǹkan tí ń ṣe. Ṣùgbọ́n àwọn agbọ̀rọ̀dùn, àwọn òbí rẹ, àwọn ni wọ́n jẹ́ kọ́rọ̀ yìí ó nípọn tó báyìí. Mo ti gbọ́, Allah ó ṣàánú rẹ̀. Ìrísí tí àáfàá àkọ́kọ́ rí arábìnrin ìjọ náà, ìrísí ẹni tó ti gbádùn ni. Ìrísí rẹ̀ ó fi hàn pé ó ti gbádùn. Àáfàá wa ṣàdéhùn wípé ọ̀rẹ́ rẹ̀ tímọ́tímọ́ yẹn tó kọ́kọ́ lọ bá nígbà tó kọ́kọ́ wá léhùn ní nǹkan bí ọdún 7 sẹ́yìn, àwọn ó jọ tọpa bàbá ọmọ yìí. Àwọn tọpasẹ̀ rẹ̀ lọ. Àwọn ọlọ́pàá wọ́n bá ní ká máa lọ lé o. Wọ́n bá ní ká máa lọ lé o. Wọ́n ní ká máa lọ lé. So ẹni tí fàá fi ọlọ́pàá wá gbé ó di pé wọ́n á jọ dunnú síra wọn.
wọ́n wá wálé ọmọ yìí ó wá jókòó sẹ́sẹ̀ àáfà gbé sẹ́sẹ̀ àáfà dì mọ́ pé alihamdulilayi alihamdulilayi ọmọ tí a dóòlà ẹ̀mí rẹ̀ Allah sì bá ní dóòlà ẹ̀mí rẹ̀ ọmọ yìí wá di géńdé nígbà náà ni ẹlẹ́yà wa ń fún àáfà àkọ́kọ́ nírò òdùnnú wípé ẹ̀rọ ọmọ yín yìí títí oṣù tí ń bọ̀ yóò gbéra kó lórílẹ̀‐èdè yìí ó ń lọ sí orílẹ̀‐èdè tí mi ò ní dárúkọ ó ti rí ẹ̀kọ́ ọ̀fẹ́ yóò lọ kọ́ níbẹ̀ àfáà ní alihamdulilayi alihamdulilayi tó wá rí ọ̀rọ̀ ti bàbá rẹ̀ àfáà ń sọ̀rọ̀ báyìí o ọ̀rọ̀ ti bàbá rẹ̀ yìí bá ṣe rìn ní wípé àárín báyìí wọ́n sì rìn bẹ́ẹ̀ àmọ́ ńgbà tí wọ́n dé ìlú bàbá ọmọ yẹn wọ́n fi tó wọn létí wípé ṣẹ́ni tẹ́ ń béèrè gan ò tí ì kú báyìí ṣá torí wípé ilé wọn náà nì lágbága ti kú tàmẹ̀dó ti kú ó ti kú lámarin náà ti kú ẹni tẹ́ ń sọ ohun àmọ́ ti rí káyìn ní ìsìn ọmọ ti lé lógún ọdún ìgbà kan làwọn gbọ́ pé ó ń gbé nílùú àkọ́kọ́ nígbà tó yá àwọn gbọ́ wípé ó ti kúrò ní orílẹ̀-èdè àkọ́kọ́ ó ti lọ sí orílẹ̀-èdè kejì àwọn ò lè sọ pàtó bó ń bẹ láyé ni o bí ò sí láyé ni o torí pé àwọn táwọn ó tiẹ̀ bi léèrè nínú ẹbí rẹ̀ tí wọ́n jọ ń gbénú lé bóyá lé bàbá àgbà ni wọ́n ti kú tán o èyí ni àbọ̀ tá a fún ìyá ọmọ yìí pé ọ̀gbọ́ a sì fojú sọ́nà ọjọ́kọ́jọ́ tá a bá gbúròó bàbá ọmọ yìí lójú ẹsẹ̀ àáfà á máa kọ́ńtàkì ẹ̀ yóò sì kọ́ńtàkì ìwọ náà báyìí ni arábìnrin ṣe fi nọ́mbà rẹ̀ sílẹ̀ fún àáfà bá àkọ́kọ́ náà fún ní nọ́mbà tiẹ̀ lẹ́yìn ìgbà náà wọ́n máa ń pera wọn lẹ́ẹ̀kọ̀ọ̀kan pé ẹ ǹlẹ́ o ẹ kú ọjọ́ mẹ́ta o baálé yín ńkọ́ o ṣé dáadáa lẹ́wà o aláwọ̀ gbàdúrà wa o ọ̀rọ̀ tá a sọ pàtì àgbàgbé o àti ìgbúrò bàbá ọmọ rẹ ni o ní kété tá a bá ti gbúrò rẹ̀ á jẹ́ kó o gbọ́ o wọn bá ní kí baálé rẹ o. ìtàn parí ìtàn ṣe kí ni ìtàn parí the end lópin fíìmù ìtàn parí. sẹ́yìn ènìyàn mi ẹ̀yin olùgbọ́ mi ẹ̀yin olùwò mi ǹjẹ́ ẹ rí ẹ̀kọ́ kan tàbí méjì dì nínú ọ̀rọ̀ yìí? ó yẹ kẹ́ ẹ ti di ẹ̀kọ́ kan mú ó yẹ kẹ́ ẹ ti di ẹ̀kọ́ kan tàbí òmíràn mú lórí ọ̀rọ̀ yìí. mo wá fẹ́ kẹ́ ẹ fi ìtàn tí mo sọ yìí ìtàn tójú mi tó ni ìtàn tí ò sẹ́ni tó lè takò mí lórí ẹ̀ ni kìí ṣe ìtàn arọ́tàn kìí ṣe ìtàn arọ́tàn ẹ mọ̀ tí wọ́n ń pè ní arọ́tàn ẹni tó kàn ka ìtàn kan tàbí tó kàn gbọ́ ìtàn kan rárá o ìtàn tó já sí wípé àáfàá a ó jẹ́ sọ ibù kí sọ ni ìní sọ ibù kí sọ ní Yorùbá mo fìyẹn lẹ̀ fáwọn oníkéwù sọ ibù kí sọ ni àáfàá a Allahu Akbar ẹ̀yin èèyàn ẹ ṣọ́ ẹnu yín ẹ ṣọ́ra ìkọ̀sílẹ̀ àdìtú
ọkọjá òye yín bẹ́ẹ̀ bá gbé ìkọ̀sílẹ̀ àdìtú lọ sí kóòtù ẹ jẹ̀bi bọ̀ ni o ẹ jẹ̀bi láyé ẹ jẹ̀bi lọ́run ẹjẹ́ lọ wá solution ẹ lọ wá solution ẹ má lọ dákún problem wulẹ̀ ti wà ńlẹ̀ tẹ́lẹ̀ solution ló yẹ kẹ́ ẹ wá ọ̀rọ̀ ò jẹ mọ́ kóòtù ẹnikẹ́ni tó bá sọ pé ọ̀rọ̀ Mọ̀nsúrà Babátúndé jẹ mọ́ kóòtù pé kóòtù nìkan ló lè yanjú ẹ̀ onítọ̀hún ò nífẹ̀ẹ́ yín o kò nífẹ̀ẹ́ yín sísá Mọ̀nsúrà bí ọ̀rọ̀ ẹni tí mo sọ ẹsẹ̀ já sí ayọ̀ ó ti wà ní ibùjókòó báyìí ibùjókòó ayọ̀ tó ti ń ṣàbíyamọ́ lọ tí nǹkan kò sọ́wọ́ mọ́ ìrìn àjò wo lórìn tí Allah fi wá gbàdúrà rẹ̀ tí gbogbo ohun tí ń ṣẹlẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí ò ṣẹlẹ̀ sí mọ́ kò hàn sí mi o kò hàn sí àáfàá ha o ṣùgbọ́n àáfàá ha sáré wípé kò rí bíi tàná mọ́ ó ti di àtúnbí ó ti di kíni àtúnbí kódà tó bá wá sílùú àfáà tó bá ráyè àti yà yóò yà pé àfáà wa ẹ kú gọ́mẹ́ta o ṣé dáadáa lẹ́wà o àwọn ìyá wa ń kọ́ o Allah ṣe dáadáa fún wa o Allah ti bá lè gbàdúrà lórí ẹ̀ àní ẹni tí a fẹ́ ó kú àní fi ó rùn ẹni tá a fẹ́ kó rùn àní fi ó kú kó dáa fún Mọ̀nsúrà Babátúndé kó dáa fáwọn ọmọ tó bá bí kó dáa fẹ́mi kó dáa fẹ́yìn kó dáa fáwọn ọmọ mi kó dáa fún aráalé mi a lè kó orí Ọlọ́run tán ojú sánmọ̀ ó sì tọ́ ẹyẹ fò láì farakanra èmi ò ní sí níbi kí tẹnìkan bàjẹ́ èèní gbégbèsè kí tẹnìkan mọ̀ dáa tí màá fi kúrò láyé gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá dákún pírọ́blẹ́mù tó wà nílẹ̀ Allah subhanahu wa ta'ala yóò san ní ẹ̀san àtẹ̀bá kó yóò san ní ẹ̀san ìpàtẹ́bá kó lórí ẹ̀ ẹ jẹ́ ká fi ìtàn àkọ́kọ́ yìí ká fi ṣe kọ́gbọ́n èyí kọ́gbọ́n 2 yóò wà sórí afẹ́fẹ́ bóyá ní ọjọ́ àlèfìnẹ́ẹ̀nì tàbí lọ́jọ́ àsùlàbà èyí kọ́gbọ́n 2 yóò wà sórí afẹ́fẹ́ tẹ wá rí fèyí kọ́gbọ́n 2 yìí ẹ méje ń sọ ẹni tó ṣẹlẹ̀ sí ẹ̀yin ní sọ torí fèyí kọ́gbọ́n 2 tí ẹ fẹ́ gbọ́ kò tí ì já sáyọ̀ kò tí ì já sáyọ̀ kò tí ì já sọpẹ́ èyí kọ́gbọ́n 1 kò ń já sáyọ̀ ó já sọpẹ́ ó já sí dùnnú àmọ́ fèyí kọ́gbọ́n 2 yìí Ọlọ́run kó tó dọgọ́ tí màá sọ̀rọ̀ yìí jẹ́ ti gbọ́ ìròyìn ayọ̀ o jẹ́ kí n ti gbọ́ ìròyìn ayọ̀ jẹ́ ti gbọ́ ìròyìn òjò báyìí lọ fún àsìkò yìí ná ẹ ṣe púpọ̀ ṣe kẹ́nikẹ́ni má gbìyànjú àti pè wọlé o mi ò ní gbé kọ́ọ̀lù o torí pé àti gbé kọ́ọ̀lù àti gbé wa kúrò ní ojú òpópónà tá a wà ká tó wá bọ́ sílé míì ìní fàyè ẹ̀ sílẹ̀ ohun tí mo sọ tó o bá lérò wípé ọgbọ́n bẹ́ẹ̀ kì í mú ohun tí mo sọ tó o bá mọ̀ wípé kìí ṣe ìtàn àròsọ ohun tó ṣẹlẹ̀ ni
dìmú ohun tí mo sọ yìí tó bá lérò wípé ó lè ràn ọ́ lọ́wọ́ láti yanjú àwọn ìkọ̀sílẹ̀ kan tó jádìtú dìmọ́wọ́ Allah fi wá ṣe kòǹgẹ́ dáadáa o. Gbogbo àwa tí ọ̀rọ̀ náà kàn lọ́tùn lósì níwájú lẹ́yìn Allah má jẹ́ ó kàn wá pa o, má jẹ́ kó di ìbálẹ́jọ́ ọbú fún wa ní ọjọ́ àlìkìyámọ̀ o. Subhanaka Allahumma wa bihamdik ashhadu wa la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. Nínú oore tẹ́ ẹ lè ṣe fún ìdánilẹ́kọ̀ọ́ yìí ni wípé kẹ́ ẹ fi ránṣẹ́ sí àwọn míì, kẹ́ ẹ share rẹ̀ dáadáa. Wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.